ẹ̀yin tí Yorùbá wù yẹ káwé ẹ káàsán ẹ káalẹ́ o àwọn nọ́ọ̀sì ti pariwo síta o wọ́n ní tí Nàìjíríà kí ló dé ẹjẹ́ àṣeṣò a máa ṣeṣò eléyìí ẹ̀ àwọn nọ́ọ̀sì ti pariwo síta o wọ́n ní tí Nàìjíríà bá pín lénìí wọ́n ní pìtìpìtì tó máa bá àwọn wọ́n láwọn á jẹ ṣége lákútú ìyà wọ́n ní orí ibú ìyà wọ́n láwọn máa jẹ ẹ má kílé flag tó ṣe báyìí ṣé flagging èmi ò bóyá flagging ní sábẹ̀tì ẹ kì máa ṣe ṣó lọ wọ́n láwọn á jẹ orí ibú ìyà àgbákò ìyà wọ́n láwọn á jẹ ìyà débi wípé táwọn bá bribe ìyà fúnra rẹ̀ pé ìyà o àwọn bribe ẹ o má jẹ àwọn púpọ̀ o wọ́n ní ìyà yẹn máa jẹ àwọn fún 150 years wọ́n ní ìyà yẹn ó máa jẹ àwọn fún 150 years táwọn bá try pé àwọn bribe ìyà tàbí táwọn bá lọ sọ́dọ̀ tailor àwọn òbí ọmọ pé kọ́ bá wọn slim fit ìyà yẹn o kí ìyà yẹn má jẹ àwọn púpọ̀ o wọ́n ní at least àwọn á sì jẹ ìyà yẹn fún 150 years 150 years mo wá ní kí wọ́n á béèrè lọ́wọ́ àwọn ọmọ Yorùbá kí ló tí kí ni mi ń dúdú bá mi dẹ̀ láti máa lo filter láti filter yẹn mo ní kí wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá o pé bó o ní ṣe máa like láti help àwọn north kẹjọ pawọ́pọ̀ kẹjọ parapọ̀ kẹ ní sùúrù fún next 150 years tí wọ́n máa fi ṣarajọ tó máa fi parapọ̀ tí ara wọn máa fi balẹ̀ tó máa fi lè dá dúró Yorùbá wọ́n lè pariwo pé ẹ fẹ́ dá dúró wọ́n tẹ́ bá dá dúró lénìí wọ́n ní ilẹ̀ Yorùbá máa dájú Amẹ́ríkà lọ mí ní wọ́n ní tí Yorùbá bá dá dúró lénìí wọ́n láwọn British wọ́n náà máa wá yáwó lọ́wọ́ Yorùbá rí mi ní àṣà ọ̀nà o báwo la ṣe máa wá ṣe báyìí ṣùgbọ́n wọ́n ní táwọn bá dá dúró lénìí wọ́n láwọn ò jẹ ìyà rárá pé ìyà yẹn ó tiẹ̀ dínkù ìyà yẹn tiẹ̀ wàánú sí àwọn ìyà yẹn ò fẹ́ jẹ àwọn púpọ̀ bóyá àwọn bribe ìyà tàbí àwọn pé Boko Haram pé ìjọba báwọn fìyà jẹ ìyà wọ́n náà máa jẹ ìyà yẹn fún 150 years wọ́n tàbá wá jẹ ìyà yẹn fún 150 years tán ìyà máa wá padà wá jẹ àwọn again wọ́n náà máa jìyà fún 150 years o so ìyà náà tó máa wá padà tó wá jẹ àwọn again mi ní àṣà o Yorùbá kí lẹ yẹ ká ṣe o ọmọ Yorùbá kí lẹ fẹ́ ká ṣe ṣé ká máa lọ ká dá dúró àbí ẹ máa joyè ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún wo òun náà lẹ́nì kejì rẹ tọ́jú rẹ ṣé máa dúró láti jẹ́ kí wọ́n dúró fún 150 years abẹ́ fẹ́ máa lọ Yorùbáwùyí kan ní àwọn Yorùbáwùyí fans ẹ̀ ìṣọmọlúwàbí àti ìsọ̀rọ̀ délẹ̀ ẹ ti sọ pé kò káyé kò sí nǹkan tó kàn yín so ẹ lè help àwọn èèyàn bíi tiyín kẹ bá wọn parapọ̀ kẹ bá wọn dúró papọ̀ fún another 150 years ẹ lè bá wọn dúró fún 150 years just 150 years péré 150 ẹjọ́ kí ni 150 years lédè Yorùbá 50 ọdún ó máa bẹ́sikẹ́ o Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mò ń jẹ́ èyí tí Yorùbáwùyí ẹ̀ka rẹ̀ kàṣẹ̀ ẹ̀ka ẹ̀lẹ́kùn dédé àsìkò yìí according to the time tí ṣòyí bàbá yín mo kí yín ẹ̀ka òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún Gumi ti yarí o Sheikh Ahmadu Gumi ó ti yarí fún Ibrahim Traore Sheikh Ahmadu Gumi ó yarí dédé fún Ibrahim Traore ni mi ní ṣebí wọ́n sọ wípé ajá òkè òrò kó sójúlé méjì Gumi ó sọ Nàìjíríà ó tún wọn lọ sọ Burkina Faso ọlọmọ ẹ kan padà pé ogun kó wọ́n padà pé ogun wọlú Nàìjíríà ní ìta kó bá lọ bẹ́ẹ̀ Yorùbáwùyí fans ẹ kí ẹ̀yin tọmọlúàbí tẹ
aláwọ̀ èèyàn ní 150 years so ẹ lè dúró fún wọn fún 150 years kò sí wàhálà. Èyí ni 28 of July 2026 ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù keje ọdún 2026. Kakọ́ lọ sọ́dọ̀ ọ̀gún mi ni kakọ́ lọ sọ́dọ̀ àwọn ọkọ̀ sọ̀rọ̀ àni wọ́n dẹ̀ ṣe mí. They divide Nigeria today. The Biafrans will not suffer. Likewise, the Yorubas will not suffer. But I assure you that we, the northern people, will suffer, and before we get ourselves, it will take us from 1 to 50 years. At this era, a northern person, a northern citizen, still believe that the northern leaders will change the north. This 2026/2027, you are expecting the northern leaders have good things in store for us. Everything that is happening in the north today is the northern leaders. The creation of poverty, extremely high number of insecurity, sufferness, and many more. They said they are going to bring security to the north, but what we get today is insecurity. President Buhari gave them everything to remodernize and to arrange the north, but all we get from them is Boko Haram, Lakurawa, ISIS, ISWAPs, bandits, kidnappers. And you are expecting northern Nigeria to be great in 2 years? No, never. Kò tán o ẹlòmí tún sọ̀rọ̀ o. Ṣé ẹ ti gbọ́ pípé àwọn northern leaders and elders báwo ló ti fẹ́ ṣe tí north ṣe máa ṣiṣẹ́, báwo la ṣe fẹ́ ṣe tí èèyàn mẹ́ta máa dúró ní méjì méjì. Àwọn northern máa pè kan fún mi dé pé máa ṣọ́ọ̀kì àwọn northern elders and leaders. How many years ní Nàìjíríà ti wà wọ́n ti gba independent? 1960. Ẹ bá mi yọ kúrò ní 2026. Ọdún mélòó ló kù? 1960 náà ní Nàìjíríà ti gba òmìnira. Àwọn northerners yìí ni wọ́n rúlu Nàìjíríà láti 1960. Tinubu nìkan ni typical ọmọ ọkọ Yorùbá. Ókè Ọbásanjọ́ náà rúlu nígbà yẹn. Ká ní pé Tinubu àti Ọbásanjọ́ nìkan lọmọ Yorùbá tó rúlu Nàìjíríà. 2026 ẹ bá mi yọ 1960 kúrò nínú ẹ̀. How many years nìyẹn? Ọdún mélòó l'Ọbásanjọ́ lò? Ọdún mélòó ni Tinubu lò? Àwọn ni wọ́n ti ń rúlu Nàìjíríà for over 40 years. Ọ̀dọ̀ wọn ni àlìmọ́njìrì wà. Chief Imam lélẹ́yìí lórí Kábàrí tó ti máa ń ṣe wàásù lòun ti ń sọ̀rọ̀ yìí o. Tó bá pẹ́ àwọn Chief Imam múlẹ̀ Yorùbá ni àpá ọ ni àdóbi ni àpá ọ ni àpá ọ ni wọ́n ni àpá ọ ni àpá ọ ni pípa ni ó pa ọ ni òfìsì lábùsílẹ̀ ó pa ọ ni ó kún nínú ó pa ọ ni pípa làwọn máa pèsè lórí Kábàrí tiwọn. Chief Imam ló ń sọ̀rọ̀ yìí o. Òun ló ń pariwo síta yìí pé àwọn olórí àwọn wọ́n ti ta àwọn. Kò dẹ̀ sí báwọn ṣe lè ṣe 150 years 1 to 150 years yẹn ó máa pé. Mi náà sá o. A níbi ire àti Kòrèbì kan. Ẹjọ́ báwo ló ṣe máa pàdé ní same bus stop? A níbi ire ẹni tó níbi tó ń lọ àti Kòrèbì kan. Báwo lẹ ṣe expect kó pàdé ní bus stop kan náà kan jọ move? Yorùbá ṣe máa wá dúró. Ṣé ẹ máa dúró the next 150 years kẹ́ ẹ tó pín o? Èmi kọ́ ni mo sọ o. No be my real face be this o. No be me dey talk am o. Àwọn northerners náà ń sọ̀rọ̀ o. Wọ́n ní gbogbo ilẹ̀ àwọn pátá gbóróńgódó làwọn bàbá àwọn ti kó bandits sí. Insecurity wọ́n kó àwọn ọmọ síbẹ̀ ni. Bóyá bẹ́ẹ̀ kí tó lọ síbi ẹ lè dúró fún 150 years kò dáná. Kí ló dé? Àná mi kí ló tẹ̀lé dúró fún 150 years? Ẹ máa ṣe báyìí náà 150 years jọ́ ló máa fi pé. Ìjọ́ òun náà bí àwa yìí náà, ìjọ́ òun náà bí àkàrà tí ń bímọ. Ìjọ́ òun náà bí wa 150 years dẹ̀ ti pé. Àwa lè dúró fún 150 years sí pé. Ṣebí àwọn èèyàn wa náà ni wọ́n mọ èèyàn kan náà jọ ni wá ní ká máa help ara wa. Ká tó lọ sí next one.
àwọn tí ẹ wo ọkọ tí àfà yẹn sọ. Now let's go this place. For the next 150 years ni o. The mass wedding, but it's specifically for 3 categories of brides, 3 categories of women. One are the orphans. Second are for the divorcees. Third are the those that their marriage, the widows, that the husband is dead and they are still young to marry. So that's why Her Excellency Nafisa Nasir came up with this laudable program to see how we can assist, especially the women folks in our community. And that was why this committee has carefully selected the 300 brides out of the 21 local government, out of the 225 political wards we have in Kebbi State. We have committees at the ward, local government, and the main committee at the state level that we are addressing you today. We have a security committee. Other than that, we have the committee that will have to test the bride and the groom in accordance to the Islamic norms. Equally, all these we are doing are within the Islamic Sharia, that there must be a wali, there must be a wakil. Ṣé ti pé wọ́n ní ìlú òkì ń wà kó lófin méjì. Ṣé pé constitution méjì ní Nàìjíríà ń lò. Àwọn ilẹ̀ Haúsá àwọn náà ti ń lo Sharia law yìí. Àwọn aláwa ọ̀fẹ́ nílẹ̀ Yorùbá ẹ dákun báwo la ṣe jẹ́ nǹkan kan náà. Ládùúgbò gbogbo insecurity, wàhálà tó ń ṣẹlẹ̀ fìtínà, wọ́n ní àwọn ọmọ tó wà out of school jù. Nọ́ọ̀tì ní nísìn. Wọ́n tún wá nísìn gọ́vnà Kebbi ó ti wá yọ kíní kan billion of naira. Ẹ dákun kíní billions kí ló lè ṣe láyé àwọn èèyàn. Ó ló fẹ́ fi ṣe mass wedding. Ọlọ́run ní ká máa bí sí ká máa rẹ̀ sí ká máa gbáyùn lórí ilẹ̀ láì síṣẹ́. Àwọn tí wọ́n fẹ́ ṣe wedding fúnlẹ̀ ń wò ń sálẹ̀ yẹn o. Wọ́n náà máa fún wọn ní 250,000 as dowry. 250,000 kọ́ máa lọ bímọ sí. Àwọn wo ni wọ́n fẹ́ fi léyàwó? Àwọn orphans. Àwọn ọmọ tí wọn ò níyà, tí wọn ò ní bàbá, wọ́n ní kó máa lọ fa pọ́nrán mọ́ra. Àwọn ọmọ tí wọn ò níyà, tí wọn ò ní bàbá, gọ́vnà Kebbi wò pé láti ṣe wọ́n lóore, láti ṣe wọ́n láàánú, bí wọn ò ṣe níyà tí wọn ò ní bàbá yẹn, ó ní kó máa lọ gba pọ́nrán. Ó ní pọ́nrán ló kàn lọ́rọ̀ wọn. Kì í ṣọ̀rọ̀ education. Àwọn tí Boko Haram pàyà wọn pa bàbá wọn, wọ́n ní máa fi wọ́n lọ́kọ, wọ́n máa lọ fa pọ́nrán mọ́ra. Wọ́n lásìkò pọ́nránism. Wọ́n lásìkò pọ́nránism. Ó la wà yìí. Mi ìdẹ̀ sí ọ̀pẹ nílẹ̀ Yorùbá. Àwọn tí Boko pàyà wọn àbí pa bàbá wọn, ìjọba kan wá báwọn governors bá ṣe ya wọ́n ya ṣọ̀ngbọ́n tó wọn ò lè bọ́tà sọ̀rọ̀ ẹ̀. Ṣùgbọ́n wọ́n ní pọ́nrán ló kàn. Wọ́n wá ní àwọn tí wọ́n jẹ́ widow, àwọn tọkọ wọn kú bóyá jábọ́ lórí igi ọ̀pẹ, bóyá àwọn agbésùmọ̀mí ló pa, bóyá whatever. Wọ́n máa fún àwọn náà ní ọkọ. Kó máa lọ fa pọ́nrán mọ́ra. Kí náà pẹ́ ní kẹta? Mo fẹ́ mọ̀ bí ẹ̀ ń follow show yìí. Kí ni wọ́n pe ẹni kẹta? Mo fẹ́ rí ní comment section kí tó máa follow. Ẹ bá mi like ètò yìí. Kẹ́lẹ́ bá mi kọ ẹni kẹta. Mo ti dárúkọ àwọn tó fẹ́ gba pọ́nránism. Àwọn tí ìyá àti bàbá wọn ti kú, those are the orphans. Àwọn widows tọkọ wọn ti kú. Wọ́n ní àwọn náà máa fi wọ́n lọ́kọ. According to Sharia, wọ́n ti book billions of naira. Wọ́n máa sọ dowry fún wọn 250. Wọ́n máa ṣe party wọn, wọ́n á direct ilé fún wọn. Wọ́n á máa lọ fa pọ́nrán mọ́ra. Wọ́n ní pọ́nrán ló kàn. So wọ́n á lè máa bí sí, wọ́n á lè máa rẹ̀ sí, wọ́n á lè máa gbáyùn lórí ilẹ̀. Wọn ò ní school tán fẹ́ lọ, kò sí tó fẹ́ ṣe láyé wọn tó gbádùn. So àárí ẹni tó mọ pọ́nránism láwà yìí o, àsìkò pọ́nránism òjòdè ẹ̀rọ Nàìjíríà. So àsìkò pọ́nrán láwà yìí. Níbi tí ìlú lè dé nísìn, tí oníkálukú ń fún ọmọ ẹ̀ ní ẹ̀kọ́ pọ́nrán. Àbí àwọn tọkọ wọn jábọ́ lórí igi ọ̀pẹ, àwọn widows,
àwọn tí boko pa ìyàwó tí boko pa ọkọ wọn àwọn tí ọkọ wọn tẹbi pakú ọkọ mi ṣe bí lóòlù pakú ẹdẹ pé wọn wà fátà nílùú yẹn ẹlòmíì nínú wọn ti bímọ 9 kí ọkọ ẹ̀ tó kú wọn tún fún ní 250,000 wọn ní ọkùnrin mi tún máa yí láta èwo ni kò ní yẹ wọn bẹ wọn ní ọkùnrin mi tún máa yí láta so mẹ́ni kẹta you guys are not following this show Ọlọ́run follow ètò yìí tẹ́ bá ń follow ètò yìí ni mo dá òkè èèyàn mẹ́ta mo ti sọ méjì fún yín so mọ ẹnì kẹta let me place for you again the 3 categories the widows. One are the orphans. Second are for the divorcees. Third are those that their marriage, the widows, that the husband is dead and they are still. ẹlẹ́ẹ̀kẹta tẹ́ẹ̀mọ̀ àwọn ni divorcees àwọn tí wọ́n kọ ọkọ wọn kalẹ̀ wọ́n ní tí wọ́n dẹ̀ sì wà lọ́wọ́ pọ́nrán wọn lásìkò tá a wà yìí obìnrin tó bá ti kọ ọkọ ẹ̀ kalẹ̀ tó dẹ̀ ti wà lọ́wọ́ pọ́nrán wọ́n á fún ní 250,000 tó bá ti fún ní 250,000 a máa lọ fa pọ́nrán mọ́ra so àwọn ọmọ tó máa wá bí leléyìí o ẹ kì í sáré gbé àwọn tó máa bí jáde fún yín. bari za a je sai an gama dauka. Ọmọ Yorùbá mo rò bóyá rí nǹkan tí àwọn ọmọ kéékèèké yìí ṣe nínú àwọn ọmọ yìí àti báńdíìtì àti nínú àwọn ọmọ tẹ́ ń wò yìí pẹ̀lú àwọn agbésùmọ̀mí ta ló burú jù. Tẹ́bà lè bá wa láìkì ètò yìí a ṣe wípé nífẹ̀ẹ́ ètò yìí bí a ká fi sílẹ̀ ká má wulẹ̀ ṣe ṣó 300 èèyàn ló ń wo ṣó yìí 59 ló láìkì ẹ̀ tẹ́bà láìkì ẹ jẹ́ ká ṣèjì tọ́pìkì ẹ fún wa ní tọ́pìkì tẹ́bà láìkì kò sí tọ́pìkì tẹ́mi ò lè tírìtì ẹgbẹ́ kò kí ń bá mi lábo tí ẹ bá fẹ́ bí ètò yìí ṣe ń lọ ẹ láìkì ètò yìí tẹ́ mo jẹ́ àbí kí tún polówó ọjà míì ni ọjà polówó bí mo fẹ́ polówó láti máa polówó ọjà àbí kẹ́ bá wa láìkì ètò kí ló dé ẹ̀dá ẹ̀ láìkì lẹ́ máa ṣíà ẹ bá wa ṣíà ètò yìí ló máa jíjà èmi náà àsìkò pọ́nrọ́nìsìm làwà yìí tẹ́ bá ń fa pọ́nrán lọ́wọ́ ẹ fi pọ́nrán lẹ̀ ẹ bá wa tẹ tọ́pọ̀pù lórí ètò yìí ẹ fi pọ́nrán lẹ̀ lọ́wọ́ yìí ẹ fi pọ́nrán lẹ̀ fáwọn kẹ́bì àwọn kẹ́bí stéètì àwọn ni wọ́n ní pọ́nrán lọ́wọ́ àsìkò pọ́nrọ́nìsìm làwà ẹ fa pọ́nrán mọ́ra àsìkò pọ́nrán ní ọmọkọ́mọ God bless you ẹ wo àwọn ọmọ tí wọ́n máa bí ẹ wo àwọn ọmọ kéékèèké yìí nínú àwọn ọmọ yìí àti àwọn agbésùnmọ̀mí ta ló burú jù àwọn future generation wọn nìyí o tó ṣe ní kẹ́ ẹ dúró de 150 years kó tó di pé ẹ máa pín ṣé àwọn eléyìí wọ́n lè ṣe oríire àwọn tẹ́ ń wò yìí ẹ wo bí wọ́n ṣe kọ ebè àgbàdo yẹn ẹ wo bí ebè yẹn ṣe neat ẹ wo bí àgbàdo yẹn ṣe green bóyá green ń lọ ẹ wo bí ilẹ̀ yẹn ṣe 10 acres of land wọ́n dẹ̀ bọ́ síbẹ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣá àgbàdo dànù wọ́n bẹ̀rẹ̀ sí ẹ wo àwọn kéékèèké ọmọ ọdún ilé tó ń já kínní tó lè jọmọ ọdún 6 lọ ẹ wo àgbákò ẹ wo oró burúkú tó wà nínú àwọn ọmọ yìí wọ́n dẹ̀ ń rìkọ́dù wọ́n dẹ̀ ń rẹ́rìn
tí olóko bá yọjú kí ló máa ṣe fólóko àwọn tó fẹ́ máa bíjọ ní àwọn àgbákò ọmọ tí ìyá àti bàbá ò mọra wọn rí tó sí ara yín bára yín sọ̀rọ̀ mọ̀wọ́ ara yín kò dédé máa yọ pọ́nrán síra yín ní gbogbogbò máa wá bíbí kùbí máa bíbí kùbí àwọn nìyẹn. Number 2 tó fẹ́ sọ̀rọ̀. I don't know Hausa or Fulani language, but with what I'm seeing, it shows that what this man is doing is not fair. It's not good. This is somebody's farm being destroyed to feed cows. It's unfair. If you understand what this man is saying, please tell me at the comment. But as for me, I know it's not fair at all. Just listen to him. And he's doing it with all happiness. يا دنيا والله أمورنا ما وثقنا فيك عارفين انك قدار وأمورنا ما وثقنا في البشر عارفين انهم نكار الجميل لأنه نفس الزول اللي قاعد يضحكك بكرة بيبكئك ونفس الملابس اللي قاعد تلبسه بكرة بيبقى لك كفنك ونفس التراب اللي قاعد تمشي فوقه بكرة بيجي فوقك ونفس الإبرة اللي قاعد يخيتبوه àwọn tó ní ká dúró dè ká jọ máa ṣe ayé for the next 150 years ni àwọn olórí burúkú somebody. They divide Nigeria, northern Nigeria. We don't have any company, no any company that we are going to claim that we okay. This one the government build it and this is our own now. Nothing. We are starting from square one. Poverty will kill us in the north. Let's be sincere with each other. Now I'm asking Atiku. Ẹjọ́ ẹ̀yin èèyàn mi kí ló ní poverty máa ṣe fáwọn yìí àbí mi ò gbọ́ ni ẹ wo ojú ẹ̀ bó ṣe korò ó tó máa divide north lẹ́nìí òbí tẹ́tẹ́ńtẹ́ wọ́n ní wọn náà wà lára àwọn tó bà north jẹ́ àgbákòjọ ṣe gbogbo yín báyìí ẹ jẹ́ ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí o because ó dàbẹ̀ ni pé mi gbọ́ nǹkan tó sọ dáadáa mi mọ̀ bóyá ẹ̀yin gbọ́. If they divide Nigeria, northern Nigeria, we don't have any company. No any company. Tí Dangote ò lè kọ́ company sí north ó lọ kọ́ kíní ẹ̀ sí north kí ló tí Dangote ò lọ kọ́ company ẹ̀ sí north tí ṣe wá kọ́ sí south west mi ò tí ń bẹ̀ o. We are going to claim that we okay. This one the government build it and this is our own now. Nothing. We are starting from square one. Poverty will kill us in the north. Let's be sincere with each other. Now I'm asking Atiku, and asking Erufai, and I'm saying Obasanjo, and partially Peter Obi, because you are together with them that time. So I'm asking you people, this series of companies that was lost, that was collapsed under your regime, where are they? I'll list them now. Nigerian paper mills in Kwara State was collapsed 2005. Lafiaji Sugar Company was collapsed 2005 in Kwara. Nigerian Bottling Company in Kano, Kaduna, Plateau and Borno collapsed 2004. Kaduna Fertilizer Company collapsed 2002. Arewa Textile Limited collapsed 2002. Peugeot Automobile Nigeria Kaduna collapsed 2007. Super Textile Kano collapsed 2004. Zamfara Textile collapsed 2004. Sokoto Cremel Ties collapsed 2005. Bauchi Meat Factory collapsed 2003. Gombe Oil Mill collapsed 2004. So I have more than 44 companies in the north that was collapsed. So I'm asking Atiku, I'm asking Erufai, where are those companies? Where are those companies? Bring them back. And today you want us to vote you? Vote you for where? Where you won't go? You go nowhere. We'll come back to this. I have other companies to come and mention. You will look for them. Ẹ dákun torí Ọlọ́run. Bọ̀bọ́ yìí tí Nàìjíríà bá pínlẹ̀ nù, ó ní poverty ló máa pa àwọn dànù. Ó láwọn ajẹ orí burúkú ìyà. Àwọn company tó wá ń dárúkọ pé Ọbásanjọ́, Peter Obi, Kwakwanso, El-Rufai, Atiku, tó ní àwọn company yẹn shut down ní under wọn. Kí ló fà á tí àwọn companies yẹn fi shut down? Kí ló fà á? But my
question ni wípé tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn tí mo fẹ́ kéèyàn bá mi dá sí pápápá nísìn ni wípé wọ́n dárúkọ Kwara àbí àbẹ́mi ni mi ìgbọ́ dáadáa ni àwọn textile company méjì ló close down bó shut down ní Kwara state ṣé nọ́ọ̀tì ní Kwara ṣé nọ́ọ̀tì ní Kwara ni ká tó lọ sọ́dọ̀ Gúnmi àti Tàòrè ṣé nọ́ọ̀tì ní Kwara ní àbí ṣé nọ́ọ̀tì ní Kwara state ṣé náà mo ṣọmọ nọ́ọ̀tì ni mí ẹ jọ mo ń béèrè lọ́wọ́ ṣọmọ nọ́ọ̀tì ni mí ogun ti jà ogun máa jà o wọ́n ẹ kí ẹ̀ mẹ́ta bá wa pè wọlé náà ká tó continue àwọn bẹ́ẹ̀ ṣe bá wa láìkè ètò yìí kò dáa o bẹ́ẹ̀ ṣe bá wa ṣe thumb up lórí show yìí kò dáa rárá kò pọ́n yín lé kò pọ́n ẹ̀yin tẹ́ ń wò mí gangan kò pọ́n yín lé Yorùbáwùyí ẹni kí lẹ̀ ń wo show yìí fún un tẹ́ bá ń pẹ́ lè láìkè show ẹ má wulẹ̀ wo ẹ lọ wo show ẹ lò míì Ọlọ́run mi ìbínú sí yín tẹ́ bá ń wo show wa tí kọ́mẹ̀ntì yín tó ń flow tẹ́ ń bá wa láìkè ẹ̀ YouTube gan tó bá ti di pé àbẹ̀rẹ̀ show báyìí wọ́n máa gbé kinní wá fún yín ni ẹni sọ ìkàfí sí ẹ̀hún kí ló ń pè ẹni sùsà Yorùbáwùyí ìgbà wo lè máa ń ṣe show tẹ́ ẹ̀ láìkì YouTube ò ní gbé wá fún yín tẹ́ bá mọ̀ ẹni show tẹ́ bá ti láìkì YouTube ò lè gbé show yẹn wá fún yín next time because á dàbẹ̀ pé ẹ kàn ń wò wá ẹ láìkì kó tá à ń ṣe ni kẹ́nìbọ̀dì má bí tó bá máa ń ṣe show ẹ lọ subscribe sí YouTube channel Yorùbáwùyí lórúkọ mi ẹ bá wa gbóhùn sókè bàbá wa. ẹ kálẹ́ máa màmá mi. ẹ kú dédé àsìkò yìí. ẹ pé tó ẹ pé iṣẹ́ ìtọ́jú àbọ̀ náà yóò máa bá gbogbo wa dé. àṣẹ Olódùmarè àṣẹ. ọwọ́ ẹran Yorùbá tó o bá mọ̀ pé ojúlówó ọmọ ọkọ Yorùbá ni ẹ. àwọn ará bíbà yìí òdodo ti fi ojú hàn tí gbogbo wa náà sì rí gedegbe wípé a kì í ṣe nǹkan kan náà. àwọn ará bíbà yìí wọn lè jẹ́ kí àwọn ẹran Yorùbá wọn lè jẹ́ ká ní ìlọsíwájú láyé ẹni tí bá sọ wípé Nàìjíríà ó ti da irú èèyàn bẹ́ẹ̀ á jẹ́ wípé ilé ayé rẹ̀ ti bàjẹ́ ni. tọ kọjọǹgì lórí ló kù. ọlọ́ọ̀bá ń gbọ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá tí bá ti sọ pé Nàìjíríà ó da irú ọmọ Yorùbá bẹ́ẹ̀ ẹ máa sá fún tẹ́ ẹ bá rí kìí sojúlówó ọmọ ọkọ Yorùbá ọkàn ṣèdè Yorùbá lẹ́nu ni ẹ jẹ́ ká ṣèwádìí wọn dáadáa láwọn tí wọn bá ti lọ́mọ Yorùbá ó ti ń sọ pé Yorùbá lòun tí ti ń sọ pé Nàìjíríà ọ̀dà àníṣe àwọn ẹran Yorùbá tá a bá múra tẹ́ rí àwọn aláwọ̀ funfun yìí tí wọ́n fẹ́ dọ́gbọ́n máa so wá papọ̀ tó ipá náà wà ní àwọn náà wà lára àti ẹjọ́ ti ṣe lábẹ́lẹ̀ wípé sẹ́ Nàìjíríà ò gbọ́dọ̀ pín ní tìtorí títara wọn torí àǹfààní táwọn jẹ́ nínú wà Nàìjíríà tẹ́ rí táwọn ẹran Yorùbá tá a bá tètè gbára wálẹ̀ ní àsìkò tá a wà yìí ọlọ́ọ̀bá ń gbọ́ àwọn ará bíbá wọ́n gba ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ ọlọ́ọ̀bá ń gbọ́ wọ́n gbà mọ́ wa lọ́wọ́ wọ́n ti sọ wá di ẹrú ní orí ilẹ̀ wa ọlọ́ọ̀bá ń gbọ́ àgbà ń gbà àwọn orílẹ̀-èdè kan irú gbogbo Morocco yan Egypt yan gbogbo àwọn Algeria yẹn gbogbo ẹ̀mọ́ra wọn ṣèbá bláyè bá dúdú ní ẹni tẹ̀bí bí wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn tí ò fi sí nǹkan tí ń jẹ́ dúdú bẹ́ẹ̀ mọ́. ọ̀rọ̀ dojú ẹ̀. ṣebí bó ti bẹ̀rẹ̀ nù iná ni nǹkan tí wọ́n fẹ́ ṣe fún wa nǹkan tí wọ́n fẹ́ ṣe fún wa ní ilẹ̀ Yorùbá nìyẹn wọ́n fẹ́ gba ilẹ̀ wa ni àwọn òyìnbó aláwọ̀ funfun yìí àwọn náà mọ̀ sí wọ́n jọ mọ̀ sí ni ìdí nìyẹn tí wọ́n fẹ́ gba ilẹ̀ yẹn kó tó di wípé wọ́n gbogbo pé káàsì jọ wà papọ̀ 150 years sí màmá mi wọ́n fẹ́ gba ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ ni ọlọ́ọ̀bá ń gbọ́. àti ókè náà tí ẹ bá ṣe wípé àwọn tí wọ́n ṣàdárí àwọn tí wọ́n ṣàdárí lé wa lérí gbogbo àwọn adarí wa tí wọ́n ṣàdárí lé wa lérí ókè náà ṣe àwọn sọ wípé òye òye àwọn wípé ìṣesí àwọn àtàwọn ará bíbá yìí kò jọra wọn ṣé bá wà ṣe ń wùwà lọ́dọ̀ títí wa là ń ṣe ń wùwà lọ́dọ̀ títí wọn yẹn àwọn táwọn sponsor terrorist tínú wọn sì tó ń dùn sí tínú wọn ń dùn sí
fún àwọn agbésùmọ̀mí tí wọ́n sponsor lọ́dọ̀ títí wọn tí ń pààyàn bí ẹran ìpá tí wọn ò lè máa pa ẹran gan iná ni ń pààyàn. bẹ́ẹ̀ni. màmá mi sẹ́rí ẹja kan àwọn tẹ́ ẹ bá mọ̀ wípé yín fẹ́ dárúkọ ẹ̀yin náà ó ti yé yín tẹ́ ẹ bá mọ̀ wípé wọ́n ń súnmọ́ àwọn bàbá wo Olúbàdàn yẹn àwọn bàbá wọn onírìṣà tó bá ti pé lóòótọ́ àwọn bàbá wo Olúbàdàn náà onírìṣà Olúgbọ́n gbogbo àwọn ẹran ọba jájàbí ẹran ọba wa kan bàbá jáde gbogbo wọn náà láti àrúkọ gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pátápátá ẹ dákun ẹjọ ẹ bá wa sọ fún àwọn tí wọ́n lọ bá wọn ẹ̀yin náà mọ̀ àwọn tẹ̀lé rán bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó bá ti pé lóòótọ́ wọ́n sì nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá wọ́n nífẹ̀ẹ́ àwọn ará Yorùbá ní tòótọ́ tí wọ́n fẹ́ ká kó nínú gbogbo rádaràda tí ṣe nínú Nàìjíríà yìí ó dé mi lójú pé táwọn bá ló ti yá kò sí òyìnbó náà tí wọ́n bí dá tí wọ́n sọ pé àlè ìpínlẹ̀ Nàìjíríà kò sí òyìnbó náà tẹ̀ bí dá ṣe àwọn òyìnbó táwọn kóra wọn papọ̀ ní ìyàn ẹlẹ́yàmẹ̀yà tí ìyàn orílẹ̀-èdè titi wọn ṣe Ìtàló ṣé wọ́n kóra wọn papọ̀ Jámánì ṣé kóra wọn papọ̀ ṣé ẹlẹ́yàmẹ̀yà ni ẹ ń ṣe France ẹlẹ́yàmẹ̀yà ni ẹ ń ṣe àwọn àmọ́ wádọ̀ titi wa wọ́n àmọ́ bá wa dìbẹ́ẹ̀tì báwo ti máa gbégbèsè ayé titi wa tá a gbéjì ara wa. bá a ti ń ṣe kankan náà. Àwọn Amẹ́ríkà tó ṣe pé gbogbo àjálù tí ń ṣẹlẹ̀ yẹn àwọn yẹn tó mọ̀ dáná sí wọn gbàdúrà kí gbogbo àjálù yẹn gbogbo bí ṣe ń ṣẹlẹ̀ yẹn kó sì máa lọ bẹ́ẹ̀ ni wọn gbàdúrà kí gbogbo rẹ̀ wálẹ̀ wọ́n á máa dọ́gbọ́n bá wa dìbéètì èké ìgbà tí wọ́n bá dìbéètì tán wọ́n tún mọ bí wọ́n tún ṣe rú iná yẹn lábẹ́lẹ̀ sí. ìgbẹ́ táwọn ń gbé ìgbẹ́ lẹ́yàmẹ̀yà làwọn ń gbé ní orílẹ̀-èdè wọn kọ̀ọ̀kan. Àwọn àmọ́ wádọ̀ títí wa wọ́n àmọ́ bọ́ wa dìbéètì yan ìgbẹ́ lẹ́yàmẹ̀yà tí wọ́n sì mọ̀ pé kò lè ṣiṣẹ́. Wọ́n mọ̀ pé kò lè ṣiṣẹ́. Ṣèbí tó yẹ káwọn olórí wà lẹ́ Yorùbá tó yẹ kí wọ́n bọ́ sọnù gbèsè àìsè kankan náà ìgbẹ́ lẹ́yàmẹ̀yà là ń gbé kò sí tá a fi jọra wa. So nísìnyí ẹ̀yin ẹ̀ lè dúró fún 150 years. Ọmọ ọdún mélòó ni mí? Ọmọ ọdún mélòó ni mí? Ìgbà tẹ́ pé lọ́ọ́ mi sàlẹ̀ ní kí n béèrè lọ́wọ́ ẹ̀ torí ọlọ́ as you dey ask me who I go ask but tẹ́ bí mi sàlẹ̀ ní kí n béèrè lọ́wọ́ ẹ̀. ṣébà wèrè kan tí ń pèrè ní èèyàn bóyá yan chief mọ̀mọ́ nílọrin ló ti gbójú jáde yẹn ní tásù àbájú Sunday Igboho yẹn wípé àwọn ọ̀tí ẹ̀ faramọ́ wípé ìjàjẹ́ tó ti ẹ̀ jáde yẹn wípé ẹni tó jáde ìjáde Yorùbá nation pé tó fẹ́ fọ́ Nàìjíríà ṣébẹ̀ àwọn ọ̀tá wa fojú hàn gédégbé tí wọ́n fẹ́ pàwọ́ ẹ̀ràn Yorùbá rú tí wọ́n fẹ́ dalẹ̀ mọ́ wa lọ́wọ́ tí wọ́n fẹ́ sọ wá dẹrú tí wọ́n fẹ́ káwọn colonize wa pẹ̀lẹ́sìn mùsùlùmí ní gbogbo ilẹ̀ Yorùbá ókè náà àti rí ikú tó fẹ́ pa wá àti fojú rí ókè kí la tó wà wúwo sẹ́rí màmá mi sẹ́rí gbogbo àwọn èèyàn wa nílùú Ìlọrin ẹ má jẹ́ kí wọ́n gọ̀ fún ẹnìkankan mọ́ nílùú Ìlọrin yẹn o ẹ dákun ẹ bá wa gbé ìgbésẹ̀ gidi ìjọba ṣẹlẹ̀ kó tiẹ̀ fẹ́ kan ṣẹlẹ̀ náà ní gbogbo lẹ́yìn pátápátá kí gbogbo rẹ̀ ọ̀dá ó ti di wọ́wọ́wọ́ àtúkò tító ọmọ Fúlàní ò lè máa dìsáìdì fún wa ní orílẹ̀ Yorùbá àwa lá ní Ìlọrin sókọ Fúlàní ní Ìlọrin Ìlọrin sọ jẹ mórúkọ Fúlàní àbí torí wípé wọ́n tọwọ́ òṣèlú bọ̀ tẹbí torí wípé wọ́n tọwọ́ òṣèlú bọ̀ ni báwo lẹ́sẹ̀ lè máa fi òṣèlú tẹ́ máa fi darí ìran ẹ mọ̀ pé ń báyé ìran yẹn jẹ́ ni ẹ ń báyé wá jẹ́ ni nígbà tẹ́ ń fi òṣèlú tẹ́ wá fi so ìgbésí ayé wa bó la ṣe fẹ́ ní ìlọsíwájú. Ó dà bàbá wa ẹ ṣe mọ̀ pé kẹ́lẹ́mi tó bá wà dá. Ti lọ́rin yẹn màmá mi ẹ bá wa sọ fún wọn gbogbo àwọn ọba lọ ní pátápátá àsìkò tító ẹ má tẹríba fẹ́mi àkankan mọ́ ọba níyín lórí lẹ́yìn ayẹ́mẹ́ òní dá ẹ̀mẹ́ òní kúre ètò ọba ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá lásìkò ẹ jáde kọ́ ṣẹlẹ̀ káàkiri. ọmọ Yorùbá yarí o. kò jẹ́ bó ti ṣe jẹ́ mà ẹ máa gbé tó lọ mà. àbàbọ̀ ẹ bàbá lọ bàbá wa yìí kẹ bá àfẹ́ jà ní Kwara kí ló dé wá ń wò mí báyìí gbogbo ẹ̀yin tẹ́ ń wo ṣó ìmórí lẹ́yìn mo rójú tẹ́ sí ń wò mí o mo wọ program ẹ mọ̀ pàṣẹ wọn program ẹ lọ pàtàkì subscribe bá lè ṣe máa mọ̀
Okay. Hello. Ẹ̀yin tẹ́ bá bí mi ṣe ti wà program ẹ lọ subscribe sí YouTube channel wa. Ẹ like ètò wa, tẹ́ bá ti like ètò wa, YouTube mo máa gbé iṣẹ́ wa wá fún yín. Ẹ̀yin tẹ́ wò mí lórí TikTok, ẹ máa wò lórí YouTube because TikTok yẹn hypertension ni mo ń fẹ́ kó fún mi hypertension. Bàbá wa yìí bínú tán o, wọ́n ní kíní kan ìmáàmù ẹgbẹ́ ìmáàmù wo ló bọ́ta. Ẹgbẹ́ sókè. Ó ṣe tó jẹ́ pé ìdí ń dùn mí gangan ni pé àwọn ọba wa yẹn wọ́n mọ bẹ̀rù iná ta náà ń bẹ̀rù gan. Ṣé wọ́n lè sọ̀rọ̀ òkè ni? Mi ò mọ̀. Ṣé ebó bá tọ́lọ́ bá jẹ́ bá tí bàmí ẹja ti sọ̀rọ̀ lójú wọn ò lè kí ni ò lè sọ̀rọ̀ ẹ̀mí àníkẹ́yìn sí kọ́ lọ sí ìlú Fulani kẹ́. Ṣé àwọn Yorùbá gan ṣe kọ̀ọ̀kan rẹ̀ ká lórí ni tí wọ́n ń dùn mí gangan pẹ́pẹ́ àwọn gọ́ọ̀nà wa gangan ó tún àmọ́ síbi dèdè rìn ó tún máa wà lẹ́yìn wọ́n tún máa tà wá fáwọn àwọn olóṣèlú fáwọn Fulani àwọn tí ò nílùú arítọ́sẹ̀lẹ̀ Ghana kẹ̀ wọ́n dé Ghana mẹ́ẹ̀ Ghana wọ́n yọ ìbọn tí wọ́n ń pa àwọn mọ́lù wọ́n ń pa wọn ni bó ṣe ń wò nínú tẹ́lẹ̀ ni kí ọlọ́pàá yẹn sọ pé ṣé Fulani wọ́n lè máa tó yìí ni wọ́n ní ànímọ̀ sùn ẹ̀ ó ní ẹgbẹ́ òbúkẹ́ lọ́wọ́ pa wọ́n. Ẹ pa wọ́n dànù ní ọdún kíní Ghana sọ. Ẹ pa wọ́n dànù ẹ̀yà yóò wá mọ̀ ṣe. Mo wá fídíò yẹn bàbá wa tẹ́ bá ní lọ́wọ́ ẹ̀sẹ̀ǹdẹ̀ mo tún wá fídíò yẹn mo ti wọ́ ẹ̀ tẹ́lẹ̀. Ẹ bá ṣẹlẹ̀ kẹ́ pè mí ẹ̀ ṣe. Arúgbó máa ń káàkiri àtúgbà àti gbogbo olùkẹ́. Lóde tó yẹ pé àyùbá láàmú àmọ́ nígbà àwọn ọba yẹn gangan tẹ́rí ẹ̀wò èdè kan bẹ gan àwọn ọba gangan tí wọ́n lọ sojú wa gangan káwọn gbà káwọn ọba gangan káwọn kọ́ mọ̀ sojú wa mọ́ káwọn ká mọ̀ tẹ̀lé wọn lọ mọ̀ sojú wa. Ẹ̀yin ẹ wà lórí ọba kẹ́hìn sojú wọn. Mọ̀ ṣe kí àwọn tẹ̀ ń sinmi bẹ́ẹ̀ ń gbọ́. Àwọn ọba wa ti sùn àwọn ọba wa ti sùn gbájẹ. Àwọn bàbá wa ti sùn gbájẹ. Ẹ tó ń pè ẹni sùúrù ẹni ṣe tó ń pè èèyàn kan sọ̀rọ̀ lọ́wọ́. Ọ̀tá wa fi dún wọn yóò bá gan ọ̀tá. Ẹ̀yin tẹ́ ń pè yẹn ẹni sùúrù ẹnìkan sọ̀rọ̀ lọ́wọ́ máa pè yín padà sáàmà tó ń pè má bínú torí Ọlọ́run wọ́n máa pè yín padà. Àbáwá ẹ kọ́ntínú ẹni àwọn àti àwọn ṣe yan kí lè yan ṣe yàtọ̀ lẹ́yìn wọn yọ̀dà irú àwọn àfọ̀já yẹn tó ń lọ ṣe. Ẹni tó ń pè yẹn ẹni sùúrù náà ẹni sùúrù máa pè yín padà ẹ kì í ṣàlejò lórí ètò yìí náà kí ló tẹ̀ ń ṣe báyìí. Àbáwá ẹ kọ́ntínú máa sọ̀rọ̀ lórí ọjà yẹn. Pẹ́pẹ́ àwọn kan ní wọn kan wà mọ́ dúpẹ́ àwọn làwọn pàṣẹ lórí àwọn àlejò fẹ́ pa Yorùbá wọn ni wọ́n fi hàn gangan pé àwọn gangan fẹ́ ọ̀rọ̀ tó sọ gan yóò rùn létí ọ̀rọ̀ tí hàn gangan ọ̀pọ̀ létí wọn rùn torí kan nìkan ó jẹ́ ìṣe Yorùbá nation ìṣe kìíní kan àwọn fẹ́ pé nǹkan àjẹ́ bàbá jẹ Ìlọrin ọjọ́ ìlú bàbá jẹ ọjọ́ ìlú Fulani ìlọrin Fulani wọ́n ní Ìlọrin èsì fúdù èdè Fulani jẹjẹjẹba èmi máa lọ bẹ̀ gbogbo sáájú pẹ̀lú èmi lọ sí mo dé bẹ́ẹ̀ Yorùbá níbẹ̀ mẹ́ ẹ tún máa lọ gẹ́gẹ́ àti lọ sọ́nà Àbújá ẹ tún máa kàwọn ìlú kan nínú gbogbo ẹ̀rọ tẹ́wọ̀n lóko ìwé Yorùbá nígbà níjọ́ ìgbà sí Ayùbá ní gbogbo bẹ́ẹ̀ yìí ẹ wá ń gbẹ ẹ fẹ́ gbalẹ̀ ẹ wá ń sọ adé ẹ ń pa wá ẹ ní wàá kó lù láti wá gbà pé jẹmọ ní akóru kẹyàn akóra ìran kí síbẹ̀ ẹ mọ̀ kó ní wọ́n burú ló dá fún ẹ̀mí àlẹ́ ẹ̀mí òfò òní ìyànjẹ gbúkọ òní ṣé adélùwọ̀n ni àbádélẹ̀ wọn. Wọ́n á dùn mí pé àwọn ọba yẹn gangan wọn lè sọ sókè kí náà bẹ̀rẹ̀ wọ́n tún pa yín wọ́n ti gbẹ̀ wọ́n ń pa mí wọ́n ń gbọ́ ẹ sọ̀rọ̀ sókè náà gbogbo ẹ̀kọ́ dàbí lẹ́ẹ̀kan náà wọ́n lè jọ wá fẹ́ wọ́n lè kó láàfin sọ́lágbà ni. Ọ̀tá bàbá yìí ìran Yorùbá ní bẹ́lókè àsùntà náà tá a lè lágbàtà lè sọ̀rọ̀ lélẹ̀ tá a lágbà ni. Káàdó ká mọ̀ sí dèdè lọ́wọ́ báyìí pé kí wọ́n bá yá tó wá yá ní ìṣẹ̀lẹ̀ ìfẹ́ àyọ̀gbọ́n bẹ́ẹ̀ àwọn tó pé àsùntà lágbà ni ó. Àkótẹ́ pé wọ́n lágbà kan tí wọ́n lè ṣe gangan tọrọ àgbà yóò gan ṣé láwọn tẹ́ ń wò kan táwọn tẹ́ sọ pé àwọn ìbò yẹn àwọn Amẹ́ríkà nǹkan irọ́ ni wọ́n ń pa àwọn gangan bẹ ní àwọn gangan náà kẹ́lẹ́ ń ṣẹ́ wọ́n sì máa ń ṣe nìyẹn àwọn gangan ni wọ́n rán wọn ń ṣẹ́ àwọn France tẹ̀lé ológun tiwọn àwọn náà wọ́n ṣẹ́ wò ní ẹ̀kan lọ́dọ̀ tiwọn àwọn náà wọ́n ń ṣẹ́ àwọn náà ń bẹ lábẹ́ UK àwọn náà ń bẹ lábẹ́ rẹ̀ àwa lọ́wọ́ wà kùsọ̀ wa àwọn alágbára wa tó gọ́fìnà ni wọn kàn tí wọ́n bá sójú dáadáa káyí káàdá ká mojú wa lọ àwọn bá tẹ́ ń lọ tí wa níbì kan tí wọ́n bá ṣe káàdá mojú wa lọ pé ìtẹ́ ìṣẹ́ afẹ́kọ́ yìí tá a fẹ́kọ́ lẹ̀ ń ṣe tá a fẹ́ nì. ó dà bàbá wa ká tún gbé kọlẹ̀ ní. ó fìlú wálẹ̀ ẹ ṣeun. ó ti ń pọ̀ jù wọ́n ń ṣe abúgbà yìí wọ́n ti fi hàn wá wọ́n tó wá ní dìde rìn. wọ́n yẹn pa anybody ni. ẹ pààyàn ẹ fẹ́ fi hàn wá olóṣèlú lọ sí kọ́ra yẹn wọ́n débì kan
wọ́n nígbà tí òórùn bẹ̀ tó pọ̀ nílé àwọn wọ́n ní káwọn padà ní. Òórùn àwọn èèyàn tó ti pa sínú ilé dànù. Wọ́n ti pa sínú ilé tó nílé tó ń pa sínú ilé tẹ́ pé wọ́n lè kẹsẹ̀ nílé kékeré lódìdí. Ó dà wá sọ̀rọ̀ jẹran ìwà ń pẹran ẹ̀ sì parí ọ̀dà ní kọ́ra mẹ́wọ̀n mo fẹ́ sọ fún ìyá mi sọ fún mi ìran níbi tí àwọn Fúlàní wèrè ológun tán wà ó ti di ìlú èlò tí ìlú Fúlàní tó di tú méjì Fúlàní tó di tú tẹ́lẹ̀ gbọ́ bá Fúlàní níbẹ̀. Ìjẹ́rẹ́ ẹ̀mí àlejẹ̀rin olórí náà jẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ kan pé báyìí pé ẹ̀mọ́ wọn pa Fúlàní wọn pa Yorùbá wọn sì kí ní ẹ kọ́kọ́ sọ̀rọ̀. Ó dà ẹ ṣe bàbá ká tó gbé kọ̀lẹ̀ lómi mo mọ̀ pé inú ń bí. Ẹ gbọ́dọ̀ lómi o irun mi nù gan gbogbo ọ̀rọ̀ náà. Ẹ ṣe sà tó bá bá ọmọ Yorùbá lẹ̀ orí everybody kàn ń gbóná ni ṣẹ́rí tó sọ̀rọ̀ yìí mi tẹ̀fẹ́ sọ nípa ẹ̀ èyí tó ológógógó yẹn mi fẹ́ sọ nípa ẹ̀ tó bá Yorùbá báwo lọ́wọ́ ti fohùn kalẹ̀ kan tó kú wọ́n láwọn la máa gbàrà wálẹ̀ ẹ jẹ́ ká jọ máa wo ojú rèé ìran rèé à ń bẹ̀ ní obìnrin tí ó kọ̀kọ̀ wọn náà máa dìfẹ́ǹdì ara àwọn Yorùbá èèyàn máa dìfẹ́ǹdì ara yín o ẹgbẹ́ Mùnírù dání ẹgbẹ́ Sile dání kódà tó bá pọ́sibù gan ẹ pọn Rashidi sẹ́yìn ẹ máa dìfẹ́ǹdì ara yín náà a ti pẹ̀yìn ẹgbẹ́ kọ́ọ̀lù ẹ̀ka pẹ̀lú yìí. ọ̀tá tó fojú hàn ìyẹn ṣẹ́pẹ́rẹ́ ọ̀rẹ́ bí ọ̀tá ló burú jùlọ tó bá máa jọ́ṣòkó kó yanjú tó bá máa jọ́ṣàká ká mọ̀ ẹ́ o ṣé àlejò ni yín tẹ́ wá ń pèpè. no nǹkan tó ṣẹlẹ̀ ní kí ló ṣẹlẹ̀ ṣẹ́rí kọ́ọ̀lù yẹn ṣó tẹ̀ ṣe ṣóyè kò jẹ́ kí èèyàn mọ̀ pé wọ́n wà lórí kọ́ọ̀lù ṣé ń gẹ́tì nísìn so bó ṣe lọ ló fà á létà ni mo wá rí pé bí ṣe ń pè yẹn látà tí mo stop pípé yẹn mo ìjọba rí pé 3 minutes or 2 minutes later lẹ́ẹ̀jẹ̀ wá ń sọ pé ẹni tó pè yẹn amọ̀ yín ẹ drop àmàpè yín. bàtà amọ̀ yín náà ẹ̀yin fáǹsì mi ẹ̀ṣà ní tí mi mọ̀ nínú yín kí n rí nọ́mbà yín báyìí mo lè má lè pè délẹ̀ tí mo pé lágbèjà ló ń pè mí ẹ ṣáà sọ̀rọ̀ kẹ get out. mi ìfẹ́ ẹ má ní kí n sọ̀rọ̀ ẹ má ní kí n sọ̀rọ̀ mo fẹ́ pe ogun asákìyèsí. à ń gbọ́ yín. mo fẹ́ pe ogun asákìyèsí ni ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí agbọ́rọ̀ ṣọ́ra gidi gan agbọ́rọ̀ ṣe kí ni ṣọ́ra gidi gan ṣe ráwọn wèrè lọ́ọ̀yà yẹn mo wo ṣó wọn gínì lọ́lọ́ láì mọ̀ wá ṣe ráwọn àwọn lọ́ọ̀yà yẹn they are terrorists ẹ wo us mọ́mú yẹn is a terrorist. àdé ẹ má polówó wọn lórí iṣẹ́ òtẹ ni. Ok ìyẹn ẹ má po àwọn tó wọ kóòtù tó fi jagun second world war yẹn ogun second world war wàhálà Yorùbá mi yí fàǹsẹ ẹja. mo wo ṣó olóyè Ìgbòho nígbà tí wọ́n wà ní baba ńlá ọmọ ọkọ ni Àdìsá ikú ò ní pa fún mi Àdìsá àṣẹ àti gbogbo wa pátápátá àṣẹ. tẹ bá wo ṣó yẹn ó bòd láti bèèrè lọ kábíyèsí pé kábíyèsí àwọn kan sọ pé ẹ máa ń sọ pé káwọn máa sọ pé wọ́n pààyàn bí. bẹ́ẹ̀ni. àbí wọ́n jiyàn gbé bí. bẹ́ẹ̀ni. so nǹkan tí mo fẹ́ láti jọ ìmọ̀ra àwọn ìnẹ́sẹ̀s ni pé. I want to send to Tinubu. ìmọ̀ọ́mù wèrè yẹn tọ́ọ̀tù wọn ni wípé dípò wọn bá tèkì possession wọn máa járáǹtì emir. Then kábíyèsí ẹ̀gbọ́n náà wọ́n fi tọ̀ọ̀tọ̀ pọ́n wọlé wọ́n ọjà àbọ̀ ń gbàdẹ̀ tẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ tẹ́ sọ níjẹta nítorí wípé kábíyèsí yẹn ìgbà tó kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ speech tẹ́ bá wo show yẹn wọ́n sọ pé kábíyèsí o ṣé wù náà pariwo àwọn wèrè ṣé gẹ̀ẹ́tì nísì. àwọn àpẹẹrẹ yà ń gbọ́ yìí. wọ́n máa sọ pé ọba kìnnìkan ẹ̀gbọ́n sáàkì ẹ̀gbọ́n ti kó wa lórí sáàkì kọ́ra sáàkì náà fi ti wèrè ìdá ń sáàkì. ó yé mi sáàkì kọ́ka bí wù mí. ó ní àwọn wèrè. àwọn èèyàn ṣáà ń sẹ́ni fídíò yẹn tí I don't want to talk about it then. wọ́n believe wí pé tólóyè bá wọ ìgbómìnà ní ní tọkàntọkàn taratara wọ́n ti pálíkì ti bá wọn pé tí olóyè bá
Dábàá ti pè é stop lẹ́ẹ̀kan. Kí ló ṣe fáǹsì Yorùbá wuyì náà? Ìtẹ́tù olórí péjì ti pẹ́ ẹ wá ń pè continuous let's stop now. Nítorí tẹ́yìn náà ṣe fáwọn èèyàn ń ṣe fún yín ẹ sọ̀rọ̀ sókè. So bí nǹkan tó ń ṣe wọ́n nìyẹn paranoia ló ń ṣe wọ́n. Wọ́n wà paranoid. Yes. Wípé tí olóyè bá ríṣẹ́ ìgbómìnà ṣe ọ́ndà ìgbómìnà ni ṣéwù wọn máa wà. Ẹni pé wọ́n máa sọ pé ọba alọ́rin wọn kàn máa kéwu wèrè ni wàhálà kìnnìkan tí ò ní. Wàhálà òyà sí mú kàmínà nọ́ọ̀sì ẹ̀ lọ́lé kéwì. Wọ́n ní sórí lọ́nà 40 ọ̀yà sì náà kà wọ́n níbo lágbo mélòó. Wọ́n ní sóríire àti kábíyèsí wọn Ìlọrin. So paranoia tó mú wọn ni wípé tí Ìgbòho bá rí bẹ̀yẹn gbà kò ní sí ṣéwù mọ́. Àwọn baragan tó ń ṣe sáàkì ẹ̀fọn wọn máa fọ́. Hello. Àwa pẹ̀lú yín. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So Ìgbòho wọ́n ti fún Ìgbòho ní federal power. Wọ́n jẹ́ aláǹtí sáàkì lọ́jà ṣéwù báwo kí ló ń jẹ́ ṣéwù? Èyí náà yẹ ká tú gbólóhùn yẹn. Ẹni sùúrù Emir lè jẹ Emir. Kábíyèsí lè jẹ kábíyèsí àwọn ọba wa lè jẹ ọba. Ṣẹ́rí kíní tí ìtàn ẹ̀ wọ́n lè Ìgbòho lọ ń ṣe ìwé ẹkùn. It's about ilẹ̀ Yorùbá generally. So tí Emir bá fẹ́ dúró irú àwọn Fúlàní sí. Àìpé ọba bàbá ńlá yẹn náà ṣéwù náà ń ṣe fún sáàkì náà. Ó lè jẹ́ pé Fúlàní lòun náà. Kò ń ṣe Fúlàní wọ́n ti kó láyà jẹ màmí ìgbómìnà ní mí. I know. Ṣé nǹkan ti ní kù? Gbogbo àwọn ọba mo ti sọ lórí show nígbà ìjagun ló fi dórí ìgbàjà tó máa ti pe kábíyèsí o ṣéwù náà máa ń pariwo. Ṣéwù. Wọ́n ti kó kíní gbogbo àwọn ọba wa nílẹ̀ gómìnà mẹ́tẹ́gbà gbàrà la pọ̀ jù. Ìlọrin yẹn ọba Emir Ìlọrin ó ti kó wọn sí ó ti wà ń kéèjì. Ṣèbẹ̀ ní olórí ọba nílẹ̀ gómìnà àjàṣe ẹ̀kọ́ tó lọ ń kúnlẹ̀ níwájú ṣéwù. Àbí ṣéwù. So àwa la máa já wọn kí nǹkan tí wọn ò fẹ́ nìyẹn táwọn wèrè oníkóòtù méjì yẹn ti jáde. Ẹ̀wọ̀n pé wọ́n ní Emirate kìíní kan Emirate tí wọ́n ní foundation Emirate kìíní kan drama tí ò nọ́mà. Ìyẹn fẹ́ kó ní kí n sàn lọ́wọ́ lásán ó ń fò láti. Ẹ má fà sójà ẹ ṣe é máa lọ ẹ má fà sójà. Wọ́n má tọ́ bá wa ní ṣéwù mọ́ ọba tó bá fẹ́ pẹ́ nílẹ̀ gómìnà tó bá ti pè é ṣéwù kó dá padà. Ṣéwù wèrè wo ẹ kà tún gbé kọ̀ọ̀lẹ̀ lómi ẹ ṣe o. Bàbá wa Adéyẹmí ẹ bá wa dá ṣètò. Bàbá wa Adéyẹmí ẹ bá wa dá ṣètò. Omi wà ní kíni náà. Kí ni kọ́? À ń gbọ́ yín o. Yorùbá mú iye eégún tó dáyọ̀ mọ̀. Mi ṣe wá ní darí mo mẹ́yìn tèmi náà mọ̀ mi. Lúkọ̀ dùn ni. Ṣé ní èmi máa kọ́ sọ̀rọ̀ kan ṣe ní àwọn ọba wa? Ṣé èmi ń bá àwọn ọba wa ní àbíbáwo? Ó jáde sí wọ́n káàkiri wọ́n nọ̀sẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá wípé kó lè dá ó yẹ dẹ́pẹ́ ìlú yẹ kí àwọn ọba wa jáde. Àwọn ọba èwo. Ó yẹ kí wọ́n nà pa wọn ló yẹ kó nà pa wọn síta báyìí. Èwo ní àwọn ọba. Ọba tó bá jẹ́ ọmọ kọ́lẹ̀ Yorùbá ni. Ó dáa. Ẹ̀yin èèyàn wa ṣe ń gbọ́ kan tí wọ́n wá ń sọ lórí TikTok. Ọba tó bá jẹ́ ọmọ kọ́lẹ̀ Yorùbá ó yẹ kó jáde. Ó dáa. Ẹlẹ́ẹ̀kejì Yorùbá wuyì ẹni tó sọ dẹ́tọ̀ bóun àwọn máa fún àwọn tí ọkọ̀ wọn jábọ́ lórí ọ̀pẹ àtàwọn tí mọ́tò gbá àwọn tó lùkúlùkù àwọn máa fún ọ lẹ́kọ̀ọ́ àwọn ọkùnrin ńkọ́ wọ́n fún wọn yàwó. Ṣebí ọkùnrin ló máa fẹ́ wọn obìnrin kan ló máa fẹ́ wọn náà. Ọkùnrin táwọn tí àwọn tí wọn náà kú. Ẹ mọ̀ pé ládùjọ náà àwọn ọkùnrin náà máa rí 72 virgins. Àwọn obìnrin máa rí 72 pọ́nrán. Àwọn ọkùnrin. Màmí ẹni sùn lórí fóònù. Àsìkò yìí sìn. Ẹ̀kọ́ ti fojú mú hàn. Ẹ ṣọ́. Ṣé tí ọmọ náà ti ń jáde sọ ohun tó tẹ̀ wá
lẹ́nu tí mo gbọ́ nínú ẹ̀ tó jẹ́ kí n ṣọ́. So innocent Abudu Obi òun náà pẹ̀lú àwọn tó pẹ̀lú àwọn lára àwọn. Abudu Obi wà lára àwọn tó bà nọ́ọ̀sì jẹ́ ẹ ṣe Abudu Obi abájọ ẹ mọ̀ pé ó campaign níjẹta ó ní òun máa tún nọ́ọ̀tì ṣe nọ́ọ̀tì ló máa tún ṣe abájọ ohun tó bàjẹ́ ló fẹ́ lọ tún ṣe Abudu Obi. nísìnyí jẹ́ bí àṣírí ti túbà pé Yorùbá ni wọ́n ń jẹ Yorùbá gbọ́gbọ́n ní Nàìjíríà. Yorùbá ni Nàìjíríà ń jẹ. God bless you. ẹni sùn bàbá mi ẹni sùn ẹjọ́ tó wà lórí YouTube àti Facebook ṣé ẹ̀ ń gbọ́ kọ́tà sọ lórí TikTok ẹni tó wà lórí YouTube àti Facebook ṣé ẹ̀ ń gbọ́ tó wọ́n sọ lórí TikTok because TikTok wa ní Adéyẹmí mọ́ tẹ̀sẹ̀ lórí TikTok ẹ̀ tó máa bọ̀ lórí YouTube gẹ́gẹ́ ṣé ẹ̀ ń gbọ́ tó wọ́n sọ lórí TikTok. sọ ti máa sọ tó ti bá ti máa sọ lórí YouTube ṣé ẹ rí àti gbọ́ ogun jáde mi àti gbọ́ ogun kírìtì ṣé ti ní ọwọ́ ta wà ogun Fápọ̀mọ́yọ̀ ń bọ̀ o. Ogun kí ni? Ogun Fápọ̀mọ́yọ̀ ó bọ̀. Èwo tún lógun Fápọ̀mọ́yọ̀? Ogun Fápọ̀mọ́yọ̀ báwo? Ogun Fápọ̀mọ́yọ̀ ń bọ̀ wọ́n máa fọ́ gbogbo ẹ̀ mọ́ra wọn tó bá lè bàjẹ́ kó bàjẹ́ bá lè dàrú kó dàrú nígbà tó bá ṣẹlẹ̀ tán ṣóyè ní because àwọn kíní burúkú tẹ̀ ń wò yìí àwọn ti mọ̀ pé tí àwọn bá pín ìyà jẹ àwọn 150 years yẹn pariwo 150 years. 150 years. 150 years kọjọ orí mi mo ti lé ní 200. ìrànlọ́wọ́ jẹ́. tó bá fún wa 300 ti gbọ́n kọ́ kílẹ̀ fẹ́ bá tún mẹ́. ṣé nísìnyí ó yẹ kí n kọrin ti tú ìgbà tó sọ pé kọ́ńtì Nàìjíríà bẹ ní pé ní kò tí ì lójú. ṣé ní tí àgbàlagbà bá sọ̀rọ̀ tí tó bá fún lẹ́nu ẹ̀. Màá bẹ̀ má bínú. Ẹ jẹ́ kí n pè yín padà kí n má fi yín sórí fóònù. Ẹ bá sọ̀rọ̀ yín lọ. Ẹ bá ara dọ̀ fún 2 minutes yáwá kan mo fi wọ́n sórí fóònù látẹ̀kùn mo ti gbàgbé. Ẹ ṣeun gan. Ọlọ́run má máa jẹ́ arógun. Èdùmàrè Ọlọ́run má máa jẹ́ arógun ọba Èdùmàrè ominú nǹkan mi ẹ̀rù sì ń bà mí ẹ̀yin ara mi ominú tó nǹkan mi kì í ṣe tọ̀bẹ ẹ̀rù tó ń bà mí ẹ̀rù ìjà kan tó gún ni dùgbẹ̀dùgbẹ̀ tó mì nílẹ̀ Yorùbá o ọba mà ṣe jẹ́ ó jábọ́ kò ṣe ti Fúlàní kò ṣe ọmọ Yorùbá ẹ jẹ́ kó ní ká kú lọ́nù ẹ̀ má mi bá mi gbóhùn sókè. Bẹ́ẹ̀ ni o. Ok, ẹ ṣé gan-an ẹ kú iṣẹ́ Ọlọ́run á bá mi dúró tì yín o ẹ ò ní ṣubú ẹ̀mí ẹ ní ṣubú ara o lágbára Ọlọ́run ẹ máa jèrè ọmọ yín bẹ́ẹ̀ ṣe ń jà fitafita fún ìran Yorùbá fún ìran gómìnà alágbára Ọlọ́run ojú ẹ̀mí yín báyìí ní rẹ̀bẹ̀ máa ṣe lágbára Jésù ẹ ṣé ẹ kú iṣẹ́ mo pè lọ́jọ́ sí mo ẹlẹ́ǹdá owó kan mo tẹ̀sí yín pé owó kí ni pé mi mọ̀ nípa ẹ̀ so ìyẹn kan dá ilé kejì àwọn Ìlọrin tí wọ́n dìde pé báwo ni Sunday Igboho ṣe wá sí ilẹ̀ ṣe sí Kwara State ṣé Sunday Igboho dé Ìlọrin ni ṣé bí ilẹ̀ gómìnà àti àwọn other places ní Sunday kí ni wàhálà àwọn èèyàn yìí nítorí Ọlọ́run ẹ jẹ́ bá wa gbóhùn sáfẹ́fẹ́ o Sunday ò yọ wọ́n lẹ́nu ní Ìlọrin o ilẹ̀ gbóná wọn àyàn mélòó náà ti jí gbé ní Ìlọrin wọn jíyàn gbé ní Ìlọrin o ilẹ̀ gbóná ni wọ́n ti jí àwọn èèyàn gbé àti gbogbo ibi tó kù o lẹ́yìn kan ọgbọ́n tán dẹ̀ ń dáná ni pé wọ́n fẹ́ pa wá lẹ́nu mọ́ ni gbogbo àwọn ìlú tó túkà yẹn Ìlọrin gbogbo wọn ń sá lọ ẹ worú College of Nurse náà gbé kúrò lókè ọdẹ wọ́n fẹ́ dá kí gbogbo ẹ̀ kó wà lákàtà wọn ni ọgbọ́n tán dá nìyẹn ẹjọ́ àwa gómìnà ẹ jẹ́ ká dìde o ẹjọ́ gbogbo àtàmì wọn tẹ̀lé ń tó ń ṣe president ń ṣe pé bóyá ọmọ òmàrán ẹjọ́ bá wa rí sí ọ̀rọ̀ yìí àti ìrù ẹkùn wọn ti fi lọ́lẹ̀ ní Kwara State bá bá dẹ̀ fẹ́ ní Ìlọrin kó dúró síbẹ̀ kọ́tẹ̀jẹ́ kó wà lọ́dọ̀ tiwa nílẹ̀ gbóná àwa ń fẹ́ o àwa fẹ́ rù ẹkùn o adẹ̀fẹ́ Sunday olóyè Igboho kó jẹ́ káwọn èèyàn wa tán ti sálọ kán lè padà sílé ẹjọ́ torí ọlẹ́bá ẹ bá wa tẹpẹlẹ mọ́ ọ̀rọ̀ because mi mọ wàhálà àwọn pípù yìí ṣá ẹ̀yin mélòó ni gbogbo wọn tọ́jú àwọn ló fẹ́ mọ ẹ̀dẹ́ tó fẹ́ mọ kọ̀ǹtró àwọn ọba ìlú oníkálukú ló wà lákàtà àwọn tó jọba ní ìlú wọn náà jọba ní kó lẹ́sẹ̀ tó fẹ́ mọ kọ̀ǹtró gbogbo Kwara State wọn
náà àdúrú irú àwọn èèyàn wo la pàlà báyìí àdọ́dọ̀ wọn náà oníkálukú wà láàyè ẹ̀dẹ̀ tó fẹ́ mọ̀ control gbogbo ọba Kwara State bó ló ti ń ṣe kí gbogbo náà ti ń ṣe irú ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ tún bá wa pariwo kọ́nà kó bá wa kó bá gbogbo ìmọ̀ wọn jẹ́ o. tó bá wà àwọn ọba Kwara àwọn ọba gómìnà kó fọwọ́ lẹ́rán ṣèbí 35 ló sá lọ sí lọ́sàkà tó sá lọ náà fàfi sílẹ̀ káwọn tó kù fọwọ́ lẹ́rán káwọn náà sá kò láàfin àṣẹ pé ìrìnàjò bàbá wọn ò ní joyè ní Kwara mọ́ nìyẹn ká fọwọ́ lẹ́rán kó sá kò láàfin. Ìlọrin ni àbí irú àwọn èèyàn wọn láti lọ́nà tí ẹ pa wá pọ̀ mọ́ yìí tẹ́ ẹjọ́ tábà torí gbogbo nǹkan tó ń bọ̀dà tábà tẹ̀ sọ pé wọ́n lọ fún ríjọ́nà ń sìn yìí kájọ kan fi ti gbọ́nà mọ́ lú òbí tó bá fẹ́ pín wa máa wọ́ a fẹ́ kúrò lọ́dọ̀ àwọn èèyàn burúkú yìí o tó bá tẹ̀ jẹ́ pé ríjọ́nà náà bàbá Tinubu bá máa ṣe kájọ kan ro ti àwa gómìnà o a fẹ́ kúrò lọ́dọ̀ àwọn èèyàn yìí o wọn kì í ṣe èèyàn burúkú ni wọn o wọn fẹ́ wá fúnre rárá gbogbo àwọn tó sá kúrò nílùú wọn yẹn Ìlọrin náà sá lọ fẹ́ mọ populate community tiwọn yes wọn fẹ́ sọ̀rọ̀ kán bá wa rí sí o ẹ ṣe ẹ ṣe màmí ẹjọ owó tẹ̀ ń dá yẹn ẹjọ ẹ jẹ́ kí n mọ̀ nípa ẹ o tó bá máa tẹ̀lé tèmi. a ṣe support fún àwọn tó náà tó àwọn ìwé ẹkùn àwọn Yorùbá wífà tó lè máa fún yín ní ẹ̀yin Yorùbá wífà tẹ dáwó bóyá títí weekend kàṣà káǹtì mi ni wọ́n ṣe káǹtì lórí ojúmọ́ ti sú mi. ó dà kò burú Ọlọ́run á bá mi dúró tì yín o ẹ ṣe gan-an ẹ lè pè mí lẹ́yìn ètò ó dà mà ẹ ṣe. Bàbá wa Dayọ̀ rárá gbóhùn sókè kí tó play fídíò tó wà lójú amóhùnmáwòrán yìí. Ẹ káàbọ̀ sá o. Ìjọ kan pẹ̀lú ẹkújọ́ mẹ́ta o. Àwọn màdámù kọ́. Àṣàrẹ̀ àdúpẹ́. Àbíyọ̀ bá wọn lóye àtàwọn àgbààgbà. Fún àwọn ọ̀sẹ̀ tí ilẹ̀ wa kó bàjẹ́. Àdúpẹ́ lọ́wọ́ wọn. Àṣẹ. Ó ń ṣọmọ lóòkú bẹ́ẹ̀ ni. Àní símọ́ pẹ̀. Wọ́n lè símọ́ kó bàbá ẹ̀. Ṣé rí ọ̀rọ̀ Kwara? Àdó ọmọ pápá bà ní pé ohun tí bàbá jẹ̀rẹ̀ wà fẹ́ bàbá lọ́dọ̀ òkú mọ̀. Tó fẹ́ ṣe lọ́run the first of tó ń ba ẹ, ọ̀nà yẹ kó rí kinní yẹn ṣe. Tó bá lè kọ́ọ̀tì Kwara sọ́dí odi Ọya ní on the first wọ́n plan yẹn. Tó bá ti rí kinní yẹn ṣe. Ẹgbà pé sọ pé ó ti lọ. Ẹ sọ pé pọ̀ Ọya ẹ sọ pé pọ̀ ẹ sọ pé ó ti lọ ẹ bá sọ pé pọ̀. Ṣé ní gbogbo ọ̀tọ́ ń jáde tó ń lọ sí kóòtù yẹn pé kóòtù Fúlàní ló wà ní Kwara ní ìlú ẹgbẹ́ Ìlọrin àbí kíní kan. Wọ́n ti lọ fi Kùránì búra. Kùránì búra. So ó ti fi Kùránì búra nílẹ̀. Kọ́nà ṣe bẹ́ẹ̀ ní Sáúdí àbí ní Dubai àbí ní kíní tó ọba ní sọ́bí tó tọ́. Ṣé rí ọ̀dínkù yẹn wọ́n jà pọ̀rọ̀ ní ọ̀rẹ́ tí rí kankan. Wọn ò tí ì rí nọ́ọ̀tì. Eégún náà sì rí wọn ò tí ì rí mọ̀ ẹ̀wò náà rí wọn ò tí ì rí eégún. Nígbà tó bá máa dójú lé eégún, kò sẹ́ni tó máa sọ wọn pé kí wọ́n bìyà. Ṣé rí wọ́n rò pé wọ́n ti jẹ Kwara àti Ìlọrin mọ́yé ni. Sọ àyè ti gbà wọ́n. Òdà tí tó ṣẹlẹ̀ ni pé Ọlọ́run ọba ti ṣí ilẹ̀ Yorùbá ní ìbẹ̀rẹ̀ ìpàkọ́. Bẹ́ẹ̀ Ọlọ́run ti ṣí wa lójú. Ṣé ní ìbẹ̀rẹ̀ ìpàkọ́ tó ń ṣí wa ni pé tẹ́bá wọ Níjà àti Ìlọrin ọdún méjì sẹ́ńbà dì lọ́jọ́ wọ̀. Sọ bá kúrò Níjà wàá wọ̀ lọ́rin. Ìwà wọ Jẹ́bà. So n tí gómìnà Jẹ́bà ṣe yẹn ó ti lé foundation. Ọba Jẹ́bà àbí gómìnà Jẹ́bà ọba Jẹ́bà. Gómìnà Naija ọkọ gómìnà Bago ti lé gómìnà Bago God bless you. Ó ti lé foundation. Southwest ní pílẹ̀ tí kọ́kọ́ ṣẹlẹ̀ wọ́n sọ pé tribal. Tí ó ti lé foundation ti fún àwọn ọba àwọn gómìnà wa ní red light. Pé ibi ọ̀nà tá a fẹ́ function ní tá a fẹ́ follow. Ṣé rí ọjọ́ tí wọ́n bá ti lè gbé gbèsè pẹ́rẹ́ wọ́n yẹ wọ́n kọ́sọ̀ ẹni tí Fúlàní Sẹ́ríkì túra ọ̀sùn Southwest ayé ìgbà ayé tí wọ́n bàjẹ́. Bàbá
sọ̀rọ̀ kan gbà kan ní the end of Fulani is nearer. Tí o bá wo program bàbá ń gbà tá a ṣe program dáadáa. Bẹ́ẹ̀ ni bàbá Kíntóyè. Only the end of Fulani is almost nearer and close nearer to us. Sẹ́rí ká fún Fulani ní ọdún bíi mélòó. Gbogbo tó ń jẹ ẹ̀ ó máa tó tán. Ṣèbí olóyè Igboho nìkan ló ṣe rí ìsìnkú ń bà wọ́n. Àwọn tó wà lẹ́yìn kan tí wọ́n fọwọ́ lẹ́rú. Ẹnìkan náà ló máa lead, ẹnìkan ló máa gbá front, táwọn tó máa follow. Gbogbo wa ò lè lead, gbogbo wa ò lè gbá front. Bẹ́ẹ̀ni. Impossible. Àti èèyàn tí ẹ lè gbàlejò, àmọ́ àlejò máa wá pààyàn. Ẹni tẹ̀ pípa ni ànábì ní apá òní, ẹnu ẹ̀pá òní, apá. Nísìnyí, ṣé olúwa wèrè kan jáde pé kíní yìí ò jẹ́ kí wọ́n ṣe. Ìyẹn ti ya wèrè. Wèrè ló ń ṣe wèrè ìyá ẹ̀. Bàbá wẹ́ bá wa round up láàrin 1 minute sir. Èrò pọ̀ lórí fóònù. Màmá sọ̀rọ̀ kan pé Ìbàdàn tí wọ́n ṣe scapegoat. Kò sẹ́ni tá a sọ wọn pé wọ́n padà síbi tí wọ́n ti wá. Scapegoat yẹn dẹ̀ rè Ìlọrin ló ti máa bẹ̀rẹ̀ wá. Ẹ má yẹ kó bẹ̀rẹ̀ nílùú, àwọn fámìlì wa náà wà ń lọrin. Náà ẹ máa gbọ́ kí iṣẹ́ olúfẹ́ lọ́nà ní ìsìn wọ́n wá lọ sí kóòtù yìí, òun náà máa padà sùn òun náà sí kóòtù. Lẹ́gàdì ó kó máa bẹ̀rẹ̀ lẹ́gàdì. Bọ̀tà àwọn èèyàn ti kọ́ pé Fọ́pọ̀ Mọ́yọ̀ ń bọ̀, Fọ́pọ̀ Mọ́yọ̀ ń bọ̀. Èmi wọn tí mo gun Fọ́pọ̀ Mọ́yọ̀ o. Ogun tàbí ẹni tó pè yẹn wà láì kí ń ṣèyàn Ọlọ́run. Ẹni tó pè pé ogun Fọ́pọ̀ Mọ́yọ̀, ogun kí ni àkọ́kọ́ rí, ogun Kírìjí, ogun kíní kan láàrin. Èwo tó lọ ogun Fọ́pọ̀ Mọ́yọ̀? Yorùbá wí fàǹsì. Ọlọ́run máa ṣàánú mi pẹ̀lú yín. Àwọn èèyàn 176 náà kó ní wọ́ọ̀rọ̀, wọ́n sì wà láti February, wọ́n sì wà lọ́wọ́ àwọn bandits. Ó dáa ń bàbá ẹ ṣeun. Ẹ̀yin tẹ́ wà lórí fóònù ẹ má bínú torí máa pè yín padà. Bẹ́ẹ̀ fún gbogbo èèyàn ọmọ Yorùbá, àwa ọmọ Yorùbá, tàbí ní pé ọ̀rọ̀ ẹ̀sìn ni. Mo fẹ́ play fídíò tó tẹ́ ẹ̀ ń wò lójú show lójú screen ni máa play fún yín. Ẹ tẹ́ bá wà lórí TikTok tó bá fẹ́ wò ó máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí. Orúkọ tẹ́ fi ń wò wá lórí TikTok yẹn lè máa fi wò wá lórí YouTube. Ẹ kàn search fún Yorùbáwùyí, ẹ máa ti rí mi mo ń ṣe live show. Ẹ subscribe sí YouTube channel Yorùbáwùyí. Show tá tẹ́ ń wò yìí, ẹ bá wa like show yìí, ẹ bá wa share. Fún gbogbo ọmọ Yorùbá tó bí di pé ọ̀rọ̀ ẹ̀sìn ni. Tí ó mọ̀ wípé wọ́n fẹ́ gba ilẹ̀ wa kí wọ́n pa àwọn ọ̀tá wa ni. Ẹ bá mi gbé ojú ayọ̀ sókè. Ṣé àwọn tẹ́wọ̀n lẹ́gbẹ̀ẹ́ mi máa gbé wọn sí big screen ẹ máa rí wọn. Àwọn ìran Haúsá nìyẹn. Nínú ìlú wọn ni wọ́n ti wà ní IDP camp. Internal display kí ló máa ń pe IDP fi ìran ti pí ẹ̀yìn ẹ̀. Àwọn ni wọ́n di refugee nínú ìlú wọn yìí. Ẹ máa gbọ́ ohùn lẹ́nu wọn. Ẹ máa wá ẹ máa gbọ́ ọ̀rọ̀ ní ẹnu wọn, ẹ máa gbọ́ nǹkan tí wọ́n sọ. Kíru ogun báyìí má bàa jà wá nílẹ̀ Yorùbá ẹ dìde. Ọ̀rọ̀ Kwara nìkan kọ́, Kwara kan jẹ́ bẹ́ẹ̀sì fún wọn ni láti palẹ̀ Yorùbá run. Yorùbá ẹ so aṣọ yín kẹ́ ẹ dìde. Eléyìí ti kọjá bí careful o, Ọlọ́run ní jẹ́ arógun o. Ọlọ́run màmá jẹ́ arógun wo bẹ́ẹ̀. Ọlọ́run màmá jẹ́ arógun wo bẹ́ẹ̀. Ọlọ́run má jẹ́ ká arógun àtogun Fọ́pọ̀ Mọ́yọ̀ àti ogun fọ́yọ̀ mọ́ epo. Àwọn orúkọ tẹ̀ ń fún kínní ibi iṣẹ́ àti ẹ̀fọ́ ogun. Ẹ yẹ ká wá IDP camp. Àwọn ọmọ onílùú rèé o nínú ìlú wọn. Àwọn ọmọ onílùú ẹ máa gbọ́rọ̀ lẹ́nu wọn. This is a message that I want to send to Tinubu. Tinubu, our people are suffering. These are Hausa people. All these people, there is no single Fulani among these people. No single Fulani here. But they are telling you that all the people who are affected by these Fulani atrocities are all Fulani. They are saying that they are lying to you that Fulani are killing Fulani. It is lie. It is Hausa genotype that is going on in Nigeria. Hausa people have been taken away from their villages. All their villages. This is a small town, but there are over 60 villages that are camping here as internally displaced people. No government help that is coming out from anywhere.
Government is not helping them. Gwamnati ba ta taimakon ku. Dan Allah cikin nan akwai Bafulatani. Is there any Fulani man here? No. There is no Fulani man. So why are you telling us that it is Fulani that are killing Fulani? Yes, you see? They are lying. All the governors in Sokoto State, for instance, the people who were attacked with Fulani in Zamfara State, for instance, the people who were also attacked. Just a moment. The people who were attacked were also Fulanis in Kebbi State, where we also understand that there is a vibrant farmer Fulani population. They have also suffered some violence from these so-called herdsmen. So, can we really say it's about an ethnic group, or is it, something that we're yet to really put a finger on? They are lying. All the governors, any visitor come from president to go and visit any state, they will show Fulani cultural attires, which meaning that the place, the northern Nigeria is a Fulani country. Well, it is a lie. Yes. There is no single Fulani that is affected by this Fulani atrocity. All the unaliving of our people is done by Fulanis, and it is affecting only Hausa people. No single Fulani man that is here. Babu Bafulatani ana. Kuke cewa to Fulani ne suke kashe Fulani. Ƙarya ne. Dan Allah, mu Hausawa. Àwọn Hausa lẹ gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ yẹn. Wọ́n ní to the extent pé tẹ́ bá wá sí north lẹ́nìí. Tí any important personality bá wá sí north lẹ́nìí pé north lòun dé yìí o. Òun fẹ́ wá kí yín o. Tó máa lọ wọ aṣọ òkè pàdé ẹni tó bá wá sílẹ̀ Yorùbá. Wọ́n ní àtáyà àwọn aṣọ Fúlàní náà máa ń wọ̀ lọ pàdé wọn. So wọn kì í wọ aṣọ àwọn Haúsá. 6 states àbí 6 communities àbí 6 ìlú àwọn ni wọ́n kóra wọn jọ yẹn. Bẹ́ẹ̀ ṣe wá ń wo àwọn bàbá tẹ̀ ń wò yìí, ṣé olórí ò sí ń bẹ̀? Ṣé olórí wọn ò sí ń bẹ̀? Ṣáwọn ká àwọn bàbá wọn yìí sì kí n pè ní èdè tiwa ta lè jọ understand. Ṣé àwọn ọba àwọn Haúsá ò sí ń bẹ̀? Àwọn ọba tó yẹ kó jókòó sórí àga tó máa fẹ́ lá, àwọn ni wọ́n jókòó sílẹ̀ ilẹ̀ yẹn. Àwọn olórí wọn ń kọ́. Ṣé níbi táwọn àyè sì ṣe pọ́nrán ọba lèlè kó lóun fẹ́ fa olórí má bẹ́? Báwo lọ́ba ṣe fẹ́ bòrágì olórí? Nígbà tó yẹ pé gbangba wálé àní wọ́n ń sùn, òjò pa wọ́n tó máa sùn sí nìyẹn, òun pa wọ́n tó máa sùn sí nìyẹn, àti ìyá àti bàbá àtọmọ tó máa sùn sí nìyẹn. Kò sólówó Mẹ́kà àtọba àti ìjòyè gbóná jókòó sílẹ̀ ilẹ̀. Wọ́n ti gba culture wọn. The same way gborúkọ lọ́wọ́ tiwa, wọ́n ń jẹ́ Bọ́lájí, àwa ń jábùdù. Yorùbá, ṣé eléyìí sìn lójú yìí sí ojú ọ̀rọ̀ ẹ̀sìn? Ṣé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ojú ọ̀rọ̀ ẹ̀sìn? Wọ́n àti pé àwọn nìkan lẹ́gbọ̀n ní pariwo, tí Ìgbò máa pariwo Fúlàní ni, Haúsá pariwo Fúlàní ni, Yorùbá pariwo Fúlàní. Why only them? Why? Wọ́n ti pé àwọn nìkan ni wọ́n pariwo ẹ bá gbóhùn sókè. Àtọ́lọ́sọ́dọ̀ ogun mi. Hello, pẹ̀lú yín sà. Hello, ṣẹ́gbọ́n. Pẹ̀lú yín à ń gbọ́ yín. Àmà ẹ̀kú ètò mà. Ẹ ṣeun. Kú àmójúbà ìwé ẹkùn. Ìwé ẹkùn nìyẹn. Ẹkùn ara. Ó ṣọ́ọ̀kì wọn bá kàn. Kúrọ̀wá gbà. Àtàkọ́ táwọn lè ká wa. Ewu wá ní bàbá alákọ̀ọ́pọ̀ àlùbọ́sà tó ní ọ̀fẹ́ ìwé ẹkùn. Kí n tiẹ̀ pẹ̀lú Kwara? Tó máa fẹ́ ìwé ẹkùn wá forí ẹ. Ṣọ́mọ Kwara lòun ni. Àmọ́. Tó wá kan àkọ́kọ́ bí àlùbọ́sà. Tó wá sọ̀rọ̀ bí apá pẹ́pẹ́yẹ tí ò jà gbọ́n. Tó mú òyìnbó ọ̀pẹ rẹ̀ tó dàkalẹ̀ kí ló kára pẹ̀lú yẹn. Ṣé Fúlàní ni ìbú ẹkùn wá bá wa ní Kwara ni? Ìmọ̀ tó ń pààyàn lọ́ba. Ókè táwọn náà kún ọ̀dọ́ ń pààyàn síbẹ̀ ni. Ṣé ẹ fúra? Ṣé tí gbọ́n pì ló sẹ́ẹ̀tì àwọn tó ń pààyàn? Ṣé tí pé kò rújú rárá? Irọ́ bẹ́yẹ bá ṣe lọ la máa sọ̀kú ẹ̀. Kí ló kan ìrú ẹkùn àti olóyè Ìgbòho pẹ̀lú gbogbo tó ń sọ yẹn? Wọ́n ní òkè gbogbo bá ṣe kó àwọn èèyàn lọ nílùú láti jọ táwọn èèyàn sá kó lù ẹni pé wọn ò jáde wá sọ̀rọ̀ sí. Wọ́n gbin. Ìgbà tó wá ní pé káwọn èèyàn wá padà sílùú wọn ẹ bá àbọ̀ kò sí wàhálà mọ́ ọlọ́wà lọ sí security síbẹ̀ báwọn kan wá bọ́ sílẹ̀ àtọ́nà àwọn òfẹ́ ẹ ti rí bó ti fojú ọ̀pá ọlọ́ni kan máa lọ pa àwọn èèyàn mẹ́. Eégún àti ró wọlé ẹ parí ẹ̀. Ó yẹ kí ìjọba gbé ìgbésẹ̀ lórí àwọn tó wá sọ̀rọ̀ yẹn ni gbogbo wọn tó ń sọ̀rọ̀ ẹ̀ kọ́ mú ojú ọkọ lọ gbé gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan ni àwọn náà ní kọ́ lọ pa àwọn èèyàn ní gbogbo ibi náà ti pa olókè ọ̀tẹ̀dẹ̀ àti bàbá ńlá táwọn èèyàn ti sá lọ yẹn
ó ti fojú hàn gbàgbàgbàgbà kọ́ lọ kíjọba gbé ìgbésẹ̀ kan lọ pé wọ́n ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ wò ẹ bá táàgì àwọn tó máa gbé ọ̀rọ̀ fún bàbá Tinubu ihun tó wà ní ọkàn bàbá Tinubu sì ní 2027 tá a bá ní ó máa ya níbù tó bá ya lóòrò kọ́ tí àwọn pípọ̀ ìbá ṣe mistake rápálá débẹ̀. Ọlọ́run máa ní jẹ́ o Ọlọ́run ní jẹ́ kọ́ débẹ̀ mọ́. Tó tí bàbá tètè ọyà ṣe 1+1 2+2 wọn dáadáa o tí ò bá ní wọ̀ kọ́ tètè pín kí ní nǹkan tó kú òun bẹ́ẹ̀ o torí àwọn eléyìí ò ṣe bá tó ẹ̀rọ àwọn eléyìí yìí o àwọn èèyàn wa kọ̀ọ̀kan náà ti wà láàrin wọn o kó mi má lọ tẹ̀yìn wọ̀ gbé lẹ́nu o àṣeṣe ẹ̀kú ètò. Bàbá Tinubu tó bá kọjú sí yín kẹta tó bá kẹ̀yìn sí yín kẹta tó bá kẹ̀yìn nìkan tẹ́lẹ̀ ara yín pa o tẹ́ bá sọ pé máa ya ní ìbú tó bá ya lóòrò tẹ́ bá sọ pé máa ya lóòrò tó bá ya ní ìbú ẹ ti gbọ́ ẹ̀yin làwọn Haúsá ń pariwo yẹn o ẹ̀yin làwọn Haúsá ń pariwo yẹn o Haúsá lórí ilẹ̀ wọn wọ́n ti wà ní IDP camp ẹ bá gbọ́rùn sókè IDP camp làwọn Haúsá wọn ló bá fi bẹ́ẹ̀ kàn wá nílẹ̀ Yorùbá. Yes ma. Ẹ ṣeun. Hello ma. À ń gbọ́ yín o. Yes ma, ẹ kú ètò ma. Àjọ ń ṣètò ní sà. Ó máa ju wá ṣe lágbára Ọlọ́run. Àṣẹ Èdùmàrè, àṣẹ. Àwa la mú borí la máa lékè wọn gbogbo tí ń jẹ tọ́lọ̀. Àṣẹ. Àlejò tó lílé bá fẹ́ lọlé àlejò máa jáde ni. Àṣẹ o. Àlejò ni wọn lè wá gba ilẹ̀ onílẹ̀ mọ́ wọn lè wá gba ilẹ̀ wa mọ́ wa lọ́wọ́. Tọ́ Ọlọ́run ṣàánú wa lókun. Ohun tó tí mo rí lọ́rọ̀ wọn ni wípé ẹ mọ̀ ayé ti gbà wọ́n. Ayé ti gbà wọ́n ọ̀dẹ̀ jẹ̀bi. Yorùbá ló fi àyè yẹn gbà wọ́n. Yorùbá kóyàn mọ́ra gan-an ojú àánú. Ìwà wa nìyẹn. Ohun tó ń pa wá lára nìyẹn. Dẹ́n tẹ́ bá Ìgbò mélòó lẹni tó ń ṣe ẹ̀sìn tó jẹ́ Muslim. Ilẹ̀ Yorùbá ni Muslim wà ní gbogbo èdè tẹ́ bá rí káàkiri gbogbo nǹkan la kó mọ́ra nílẹ̀ Yorùbá. So ibi ẹ̀sìn Muslim ọmọ ìyá mi gangan náà fi wọlé mọ́lẹ̀ ètò fi wọlé sílẹ̀ Yorùbá. Ọmọ ìyá mi ni ẹlẹ́sìn kan ni wá ẹni kìíní kan ni wá ká ní pé Christian ni gbogbo wa ni wọn ò ní rí gbogbo àyè òun ni wọn fi ráyè wọ ọ̀dọ̀ àwọn Ìgbò. Àṣírí tó wà bẹ́ẹ̀ mo dáná sọ fún yẹn òun ni wọn fi ráyè wọ ọ̀dọ̀ wọn because Ìgbò mélòó ló ń ṣe Muslim. Ẹlẹ́ẹ̀kejì tí mo tún fẹ́ sọ ni pé tí ó bá ṣe ẹni tọ́lọ́run rán bàbá olóyè Sunday Igboho yìí tọ́lọ́run rán sí wa. Ẹ wo ìgbà yẹn ká ní wọ́n ti kọ́ ti pa ọ̀tá wọn gbà yẹn kọ́ ti pa wọ́n ṣé gbogbo nǹkan tó ń ṣe nísinsìnyí wọ́n lè máa ṣe. Ariwo tí wọ́n ń pa ibù wọ́n travel wọ́n lọ sábò wọ́n tó ń pariwo pé wọ́n lè máa pa àwọn èèyàn wọn òun ló ta àwọn ìjọba wa létí ká má parọ́ tanra wa jẹ. But solution tí mo ń sọ mo ti sọ màá tuntun sọ tó wà ní ọ̀rọ̀ yìí ká má tanra wa jẹ ni wípé because ṣe rí táwọn pípò yìí oró tó wà nù wọn tá a bá rí àní dúró dè wọn. Bẹ́ẹ̀ ló ju tejò lọ. Wọ́n ti rán oró sínú ju bá a ṣe ń ronú lọ. Ohun tí mo rí mọ̀ kó jẹ́ solution tó lè gbà wá pátápátá lọ́rọ̀ kọ́kàn àwọn gbogbo wa máa wà àti gbogbo ibi tá a bá wà káàkiri tọ́kàn àfi máa balẹ̀ ní wípé kí bàbá Tinubu máa bọ̀ kó wá sí tó bá yẹ pé ẹlẹ́ẹ̀kejì yẹn ni kán wá sí nílẹ̀ Yorùbá. Àbí. Kó tó di pé gbogbo ẹ̀ máa lọ́jú pọ̀. Àsìkò yìí gangan ló yẹ kádùrá ṣe kí ni kán máa bọ̀. Kán wá ohun tá a fi máa flush wọn out nìyẹn o. Then opportunity àdẹ̀gbọ̀n àtà tó máa ní ni wípé ṣe mọ̀ fáwọn olówó à ń bẹ́ẹ̀ sìn. Màá wò pé ẹni tí ò bá wọn bẹ lẹ́ẹ̀kejì tó dára sọ pé ká pé. Ìkọ́ tó bá ti máa bẹ lẹ́ẹ̀kejì àwọn náà ti máa wò pé àwọn náà ti máa múlé kókó. Ó lè má easy di eléyìí àsìkò tó easy gangan náà wà yìí. Láti lè gba ilẹ̀ Yorùbá báwo ni ilẹ̀ Ìlọrin ṣe wá jẹ́ báwo ló ṣe jọ tó jọ Kánò ní àbójọ Funtua àbójọ Katsina. A ti gbàgbàkúgbà àmọ́ra tá a bá dé tètè ṣe nǹkan tó yẹ ká ṣe lásìkò yìí kó tó pẹ́ jù. Ojú wa máa bó. Ó ṣì ń dá báyìí o. Ó ṣì ń dá báyìí o. Ká lárò jinlẹ̀ tẹ́rí àwọn ilé tó ń gbàbọ̀dè tó ń jẹ́ Muslim tó ń pera wọn ní ọmọ ìyá kò sọ ọmọ ìyá pẹ̀lú àwọn Fúlàní yìí o. Tó bá jẹ́ ọmọ ìyá báwo lọ ṣe gba báwo Àfọ̀njá ṣe àmọ̀tà Àfọ̀njá ni. Ẹgbẹ́ èmi wo pé àsìkò tó yẹ
ká ní àròjì nínú gbogbo ẹ tí wá sí tó máa torí mi ò ní wéé sọpẹ táàmù tó máa tó fẹ́ sọ̀rọ̀ pọ̀ ṣe rí ní gbogbo ilẹ̀ wò káàkiri ní gbogbo ìlú bọ́lá ti kẹ́ ilẹ̀ Yorùbá tó bá yà àṣàkíyèsí ilẹ̀ tó dáa jù ní gbogbo orílẹ̀-èdè gbogbo ilẹ̀ Yorùbá ni ẹ lọ fi research títí kó dókè òkun dé gbogbo ẹ̀ kí àwọn ilẹ̀ nítorí pé ilẹ̀ máa dédé rú mọ́ wọn tó máa dédé ṣe kínní anásìkò òjò anásìkò ẹ̀rùn anásìkò gbogbo nǹkan ọ̀gbìn wa ló dé máa ń yọ bọ̀ṣọ̀bọ̀ṣọ̀ asálẹ̀ ní ọ̀dọ̀ wọn nínú ọtí ò báyà wọ̀nyí. tọ́yìn fẹ́ pa everybody tó ń lẹ̀ Yorùbá náà nìyẹn. so the best thing ni pé ká pín tá a bá ti pín ṣe gbogbo rédèrèdè tá a gbà mọ́ra yìí gbogbo rédèrèdè á kú o then àwọn tó bá wá kù ojú máa kára wa a máa mọ̀ wọn ayọ́lẹ̀dà àwọn ọ̀dàlẹ̀ ojú máa kára wa ó jẹ́ àwọn àpẹẹrẹ tí mo lè sọ ẹ máa tẹ̀ mọ́ bàbá yẹn létí kó máa bọ̀ nílẹ̀ Yorùbá kó wá di ààrẹ Tinubu ó gbọ́ Àkànbí ó gbọ́ ọmọdédó sledgehammer ó gbọ́ ọmọ Yorùbá ń pè ẹ́ fẹsẹ̀ yín délé àwọn bèrè yóò ṣe bá ṣe. ohun tá a fi máa bọ́ pátápátá lọ́wọ́ wọn nìyẹn o à á lè lé wọn dànù karambani ni wọn o. bẹ́ẹ̀ni ẹ ṣeun gan bá wa. torí tó wọn bá tètè ṣèṣì ba ìjọba lọ́wọ́ tá a ń wá. wọ́n á pa àfikẹ́gbọ̀n ní bàbá lọ ẹ ṣeun gan tọ́wọ́ àwọn Fúlàní bá fi lè bá ìjọba lásìkò tá a wà yìí Yorùbá kẹ́gbọ̀n di ẹrù yìí mẹ́kẹ́ sákò Nàìjíríà ni. ẹ bá wa gbóhùn sókè ẹ bá wa gbóhùn sókè bàbá mi. ẹ kú iṣẹ́ mọ̀. ẹ ṣeun o. ṣe rí i nípa ọ̀rọ̀ tó ń lọ yìí ẹ má jẹ́ àmì kan. àsìkò ní gbogbo nǹkan. ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ níbi ọ̀rọ̀ pé Tinubu wọ́n free bàbá Ìgbòho kì í ṣe pé bóyá kì í ṣe àkọ́kọ́ tó bá yẹn máa bá wọn sọ nìyẹn ìgbà tí Tinubu ronú pé ilé làbọ̀ sí mi oko tó ti ń dìtìjú ti lọ́rùn bó ṣe tètè rìlíìsì bàbá Ìgbòho kò kì í ṣe first time tí bàbá yẹn ṣe máa bá Tinubu sọ pé ọmọ wa ni má ṣe kinní kan ó máa lóun ò rí bí Ìgbòho ṣe máa ń káàkiri gbogbo ọ̀dọ̀ àwọn ọba ni àsìkò tó ronú jinlẹ̀ pé ilé máa làbọ̀ sí mi oko ìgbà yẹn ló rìlíìsì bàbá yẹn then ṣé rí ti Kwara tó ń sọ yẹn ẹ mọ̀ pé ọfà burúkú náà ta wọ́n kí wọ́n yọ Kwara kúrò ní orúkọ state yẹn tó bá jẹ́ lóòótọ́ náà máa declare ẹ̀ pé odò Ọ̀ṣun. Odò Ọ̀ṣun báwo. ṣé understand. Odò Ọya. Sorry ẹ mọ̀ kí n jàre odò Ọya ẹjẹ lóòótọ́ náà fẹ́ declare odò Ọya kì í ṣe pé wọn ò rí ìlú tí wọ́n lè pè bẹ́ẹ̀ tí wọn ò fẹ́ kí wọ́n lọ kógun bá ìlú tí wọ́n bá fi sọ pé state kan ni bóyá kí wọ́n sọ pé Èrò àbí kí wọ́n kàn dárúkọ ìlú kan pé state kí wọ́n á fi Ìlọrin ṣe capital kì í ṣe pé báwọn ò rí ìlú tí wọ́n lè pè bẹ́ẹ̀ tí wọn ò fẹ́ kí wọ́n kógun lọ bá wọn náà ṣe pé ní odò Ọya. You understand? Òun ṣe pé lódò Ọya kọ́ má lọ kógun bá wọn pé so ẹ̀yin lọ alágbára wà lọ́wọ́ ẹ̀ ń sìn pé kinní kan mọ̀ pé oró burúkú wà nú àwọn pípù yẹn bí wọ́n ṣe kéré tó ní nọ́mbà oró tó wà nú wọn ẹgbẹgbẹ̀rún oró. Ó ju tejò lọ. Yes, because ilẹ̀ ti gbà wọ́n àyè ti gbà wọ́n ti rò pé kò sí nǹkan tó lè ṣe àwọn pàṣán méjì kan wà lọ́wọ́ bàbá Tinubu tó yẹ kí wọ́n lò pàṣán ìkíní ni pé wọ́n rọ̀ àwọn Haúsá lágbára tó ń bá rọ̀ àwọn Haúsá lágbára Haúsá já 60% ogun yẹn 40% tó kù ọwọ́ wa ló wá wà. Wọ́n rọ̀ àwọn Haúsá lágbára. Yes. Yorùbá wọ́n já 60. Bàbá wa ìṣọ́rọ̀ wọn mú yes. À ń gbọ́ yín. Tó ń bá lè rọ̀ wọn ní agbára àwọn ló máa flush àwọn Fúlàní yẹn lẹ́yìn tó kù gbogbo South náà máa pín léra wọn lọ́wọ́ bíi 30% ní Yorùbá máa mú táwọn others máa mú ìtókù tí wọ́n bá lè rú Haúsá ní agbára ẹ má jẹ́ tàn yín Fúlàní ti tán wọ́n ti tán so àwọn tó ń advice bàbá Tinubu nǹkan tó yẹ kí wọ́n ṣe nìyẹn àwọn pípọ̀ yẹn ti jìyà ojú wọn ṣẹ̀ wá là gbà tó wọ́n wá là ẹ wo ni àwọn program tó ń ṣe pé ẹ̀yin Yorùbá ẹ gbà wá ẹ̀yin South ẹ gbà wá a mọ̀ pé nǹkan ti lọ nǹkan ti bàjẹ́ gbogbo bí Yorùbá mọ́ ṣe ń mú
ó kò dùn mí pé àwọn governors àwọn ọ̀jẹ̀ amúbùṣe ká mú by now ó yẹ kó máa jealous south west ní pé torí pé ọmọ yín wà ń bẹ̀ ẹ ṣe ń ṣe kí ẹ tún ò gbé gbèsè tó lè gbé iṣẹ́ bàbá yẹn yọ bàbá yẹn ṣe ń kówó fún yes ó yẹ ká gbogbo nàìjíríà ló yẹ kó máa jealous south west torí pé bàbá yín ló wà ń bẹ̀ pé kí bàbá náà kó wá jẹ́wọ́ fún wọn pé oye tóun fún yín lòun fún wọn kì í ṣe pé bẹ́ẹ̀ òun fún wọn ní nǹkan kan tó yàtọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń tara wọn nìkan wọ́n rò wọn ọ̀rọ̀ ọjọ́ iwájú bẹ́ẹ̀ ni pé ibẹ̀ náà máa wà títí àbí pé ibẹ̀ ni Tinubu máa wà títí wọn ò ní ìrònú tó gbé wa ga bó ṣe yẹ ká ga tó bẹ́ẹ̀ ju gbogbo ẹ̀ lọ ṣẹ́rìtì lọrin yẹn tí Tinubu wá fẹ́ ṣe pátápátá kó declare state of emergency ó tán ó parí mọ́ wọn nìyẹn ó declare state of emergency ó lè gbẹ̀yàn kan tó mọ̀ pé ó wà reliable sí bọ́n ṣe fún wọn ní Port Harcourt yẹn ní Rivers State yẹn wọ́n declare Ìlọrin state of emergency and this is the right time tó wáyé fún wọn ní ẹni tó lè gbà wọ́n yànjú tó dáa àwọn tó gba ti Tinubu ti pọ̀ ju àwọn tí ò gba tiẹ̀ tó pé kò ní wọlé. Tinubu ti bá ìwà ó ti bá everybody nílẹ̀ Yorùbá àwọn ìkàwé èmi ó ti bá ìlú ó tẹ̀ fọlọ́yè sílẹ̀. so kò pé bóyá wọ́n máa dìbò wọn ní dìbò yẹn yẹ kí ìbò bá tiẹ̀ máa wà ní 27 tó bá jẹ́ Tinubu the last president tí ìbò bá dẹ̀ máa wà àwọn náà ló máa wọlé ń bẹ̀ àwọn tó gba tiẹ̀ lórí ìgbésẹ̀ tí bàbá Ìgbòho gbé yẹn ọ̀rọ̀ náà ó ti jẹ wọ́n lọ ó ti tẹ orí àwọn ọ̀tá bá. ó ṣe wọn ní kò lórí. yes Ọlọ́run dẹ̀ máa fún Yorùbá lápapọ̀ ní victory ṣẹ́rí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yẹn ó ti ṣó pé Yorùbá ṣe tán láti papọ̀ ó àtọ̀tá àti ó kó plus or minus ó kó wọn pọ̀ oníkálukú sọ ẹ̀dùn ọkàn ẹ̀ síta ní ti tó ṣọlẹ̀ ní àwọn ọmọ tó ń kó ní Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ fún yín sá. bẹ́ẹ̀ ni tó gbé ìdíyẹ Aláròyé ni àbí báwọn ṣe ń pe ẹ tó gbé ìdíyẹ òtòṣì ẹ̀rú gbogbo àwọn Yorùbá ṣe bọ́ síta lóríṣiríṣi ọ̀nà so gbogbo àwọn kan victory ni fún Yorùbá pé ìfẹ́ yẹn ṣì wà bẹ́ẹ̀ ká kan kínú konú ló kù. Bàbá Ìgbòho yìí gbogbo àtẹni tí ò lè jáde bó jẹ́ àdúrà ẹni lásán ara ẹ̀ náà ni máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ kìdá ṣe pé wọn ò rá àwọn tó tún lè dìde bẹ̀ tí wọ́n kàn wọ èèyàn kan tó máa ṣáájú káwọn others lè tẹ̀lé gbogbo àwọn ọmọ OPC gbogbo kèé tó bá ronú jinlẹ̀ pé lóòótọ́ ọmọ Yorùbá ni wá wọ́n tẹ̀lé wọn kán jọ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú inú kan God bless you. Bàbá wa yìí ẹ bá mi sá wọn ní àtẹ́wọ́ lẹ́yìn tó bá sá wọn lẹ́tẹ̀wọ́ tán ẹ tí wọ́n bá mi sá gbogbo ọmọ Yorùbá látẹ̀wọ́ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yẹn ó fi hàn pé lẹ́yìn tó bá sọ pé ẹni Yorùbá òkò ọ̀gbẹ́ni sọ pé ń tọ̀hún pààrọ̀ sọ pé dey play